ẹ̀yin mùsùlùmí tẹ̀ mẹ́lẹ̀ Yorùbá ẹ̀yin la fẹ́ bá sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ tó sì le gbogbo ọ̀rọ̀ mùsùlùmí lè dáàpọ̀ kankan àtọ́jágbà àtọ́jọ́ méjì àtọ́jáfà àtọ́ ìsáfà ṣé mùsùlùmí sáà ní ọ́ ọgbà pé mùsùlùmí ní ọ́ ilẹ̀ Yorùbá làwà o Nàìjíríà lásìkò ní làwà ṣùgbọ́n kò rújú ìtàn kékeré tí mo fẹ́ sọ yìí tí mo fẹ́ mú ẹ̀kọ́ jáde ńbẹ̀ kò rújú kó jọ ìtàn Nàìjíríà àti mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ láì iná nìkan Yugoslavia ẹ̀yà bí Yorùbá Haúsá Ìgbò bá ṣe máa dákọ̀ wọn tẹ̀fọ́n ẹ̀yà bí náà wà yàtọ̀ sí Haúsá Ìgbò áta mẹ́jọ mẹ́sàn nínú Yugoslavia nìkan bí Nàìjíríà ni Yugoslavia dẹ̀ bí kí ni o Nàìjíríà ṣe wá nínú Yugoslavia ẹ̀yà tọ́jọ́ wájú tọ́jọ́ Yorùbá jù tọ́jọ́ mùsùlùmí Yorùbá jù ẹ̀yà Bosnia ni nínú Yugoslavia ni Bosnia àti Herzegovina wà tọ́mọ́ pẹ̀lú Herzegovina adé nínú Yugoslavia ló wà ní Bosnia ẹ̀yà Yorùbá yẹn gẹ́lẹ́ níbi ìkàbẹ́ta àjọ Bosnia bá a ṣe nínú Nàìjíríà yìí o number 1 báwo ni Yugoslavia ṣe rí ẹgbẹ́ ìsìn níbi tọ́wà so in 1992 Bosnia àti Herzeg wọ́n yọ kó Yugoslavia fọ́ ẹ̀yà méjèèjì yẹn wọ́n yọ àdìgbò tọ́wọ́ àwọn Bosnia wọ́n yọ àwọn ẹ̀yà kan tẹ́ pè ní Serb wọ́n pè ní Serbo àwọn dájọ́ bí Igbo wọ́n wá rọwọ́ mú wọ́n lọ́mọ ogun wọ́n wà ní ọmọ ogun ọ̀nà tí ẹni ìgbà ọ̀dá sáàdì àwọn tí wọ́n pè ní ará Bosnia níbi àfijọ́ tó àfijọ́ jọra wa ọ̀nà mẹ́ta àwọn ìjẹ́ sáré sọ kí n tó wá sọ ìṣòro tí mùsùlùmí ilẹ̀ Bosnia ní tọ́jọ́rú ìṣòro tí mùsùlùmí ilẹ̀ Yorùbá náà sílẹ̀ lórí 1982 tó lòmìnira ti dé tẹ́tí bèèrè fómìnira ní wàhálà náà ti bẹ̀rẹ̀ wàhálà wa mú owó ẹ̀sìn lọ́wọ́ ìtọ́kọ́jẹ́ ẹ̀sìn wọ́n lè máa gbé òun ẹ̀ kéékèèké kọ̀sẹ̀ tọ́wọ́ pé yọ́ padà di nǹkan ńlá wọ́n lè máa gbé òun ẹ̀ nígbà tó wà lábẹ́ Yugoslavia àwọn mùsùlùmí wọ́n lè máa gbé òun rẹ̀ pé àkáyè tiwa o especially àwọn Christian especially àwọn ìyá Serb tó ń pè ní Serbia wọ́n lè máa gbé òun rẹ̀ wọ́n bá ti jọra wa mẹ́ta kan rẹ̀ number 1 ní Bosnia percentage Muslim Yorùbá ọ̀fẹ́ ìjọ percentage àwọn Muslim ilẹ̀ Yorùbá lóòótọ́ àmọ́ ara wọn oníwádìí kan tẹ́lẹ̀ mùsùlùmí nílẹ̀ Yorùbá o generally àwọn 60% ó lẹ́yìn bí wọ́n sọ pé àti 60% lọ mùsùlùmí ní Bosnia àwọn 52% tẹ́gbọ́n ẹgbẹ́ ìwé àwọn náà àwọn tí wọ́n sọ pé àti 60% náà lọ́wọ́ lórí 50 náà kò sí ìfìlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá yìí àwọn mùsùlùmí lápọ̀jù akólájì bíi Bosnia ibi ẹlẹ́ẹ̀kejì àwọn mùsùlùmí ilẹ̀ Yugoslavia tí wọ́n gbé ní ìlú tàpé ní Bosnia wọ́n ń gbé láàrin àwọn kèfèrí ni kèfèrí lọ́rọ̀ kiri káwọn wọ́n jọ ń gbé àti kèfèrí àwọn kèfèrí lọ́wọ́ lọ́gọ́ wọn àwọn kèfèrí ẹlẹ́yàmẹ̀yà Christian ni wọ́n bí Igbo tí ọjọ́ wípé wọ́n ní access sí nǹkan ìjagun àwọn mùsùlùmí Bosnia àwọn ò láṣẹ sí nǹkan ìjagun wọn rọwọ́ mú ní ológun but àwọn ẹ̀yà Serbia ní wọ́n rọwọ́ mú àwọn mùsùlùmí Yorùbá àrọwọ́ mú ní ológun àwọn Christian àti ọmọ Igbo bọ́mọ Igbo sínú ọmọ ológun ó ti jagorí wọ́n sì mọ ogun wọ́n mọ̀ tẹ́ ń pè lógun Yorùbá mùsùlùmí kò sí kàkà tó ṣe rí bẹ́ẹ̀ bí ọ̀dẹ̀ ni wá tí ò rí orí mẹ́tàmẹ́ta rí mẹ́tàmẹ́ta tá rí rí àbẹ́ẹ̀tẹ̀ àfikọ́gbọ́n àwọn tí ó sojú wọn àmọ́ bọ́ọ̀ ṣe lè sọ fún jẹnẹrẹ́sẹ̀ tí ń bọ̀ ní ọ̀dáwọ̀ ọmọ pé mẹ́kànnàkan ní nígbà yẹn ó náà mẹ́kànnàkan ìgbà tí wọ́n kàwé kájọ kàwé tí wọ́n dáwọ̀ kàwé ó yẹ káwọn ẹ̀kọ́ ṣáájú wa kán bá wa sọ́rọ̀ àpapọ̀ irú bó ṣe gbóná tó bẹ̀ẹ̀ kí ni ó mìn àmọ́ àwọn náà gẹ̀ẹ́tì ẹ̀dá dáńdáwò wọ́n kàn jájà yẹn bí wọ́n ṣe rí ni ìṣẹ́ mẹ́ìnì kò yẹ máa dà wà láàmú lónìí ìwé tá a kà lọ́jọ́ tí wọ́n ń fọ́ọ̀mù Nàìjíríà yẹn ó jẹ́ lórí pé àkọ́kọ́ kàwé àwọn náà wà post àwọn tó kọ́ wà post kò sí ẹni tẹ́ bá gbé lẹ́yìn àwọn tí wọ́n tọ́jú ẹlẹ́sìn tiẹ̀ ni wọ́n mọ̀ sí pé ni wọ́n mọ̀ kó bẹ̀ ìyẹn dẹ̀ ń lọ bí bá ṣe ń sọ̀rọ̀ àti èrè parẹ́ láti gbà tí wọ́n ti kó alẹ́rú táàfi gbòmìnira táàfi dìbò alágbádá bí èrè tí mò ń sọ̀rọ̀ àti èrè parẹ́ kí láti parẹ́ wọ́n lo pé àwọn ṣáájú wa dọ́fíìsì dé bank dé gbogbo ministry wọ́n lò ó máa ra nǹkan tí wọ́n fi taari àwa sẹ́yìn tí wọ́n fi kó ara wọn wọlé ju àwa lọ àìtètè ìkàwé wa wọ́n máa ma program ni torí nígbà tẹ́lẹ̀ gbé ìwà tàbí àwọn alájọ́ mi lóè wọ́n tẹ́ ṣẹlẹ̀ yàmẹ̀yàmẹ̀ ó yẹ kẹ́ aláwọ̀ kálukú tó bá fẹ́ kàwé kọ́ lọ kàwé wọ́n tẹ́ sọ pé ẹni tó bá fẹ́ kàwé tó bá jẹ́ mùsùlùmí kó tó dé kọ rẹ̀ àbí kó di kífẹ̀ lágbà tẹ́ ti ṣe bẹ́ẹ̀ mùsùlùmí tí ò bá sọ máa lè oníbàyí kàwé ìwé tí ó mú sí ọlọ́wọ́ bá rẹ̀ irú àwọn níwò àti àwọn aṣọwọ́ bàbá ṣe tàbá tí Muhammad irú bàbá mi ní ìsìn ara àwọn bàbá mi kì í ṣe ẹnu ṣe tàbá tí ti bọ̀ pé kọ́ wọn kàwé lára pọ́lísì yẹn ẹgbẹ́ mùsùlùmí tí wọ́n ti pọ̀ dáfẹ́ gbogbo Islam làwọn ti rí lọ́dọ̀ àfa àti ẹ̀ lọ́dọ̀ aṣọ fúdà dìtẹ̀ ní pé
kò gbọ́dọ̀ kàwé àmọ́ bàbá tó bí èmi Sheikh Abdulkadir Muhammad ló protect Islam pẹ̀lú fatwa pé ẹgbẹ́ ìlọ léèwé tó fi gbọ́dọ̀ bàtà òṣùpẹ́ ìlọ léèwé ilé ìlọ wọn ní ìṣòro ọ̀sọ̀ ìdí kìfìrí bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ọ̀bọ̀rọ̀ ń gbà wọn di kìfìrí. so nípa bẹ́ẹ̀ àwọn tó ti ṣẹlẹ̀ lọ́wọ́ ó yà á mọ òní lé lórí látàná ni kí wàá ká máa ṣiṣẹ́ tó lágbára lórí lọ àmọ́ iṣẹ́ táwọn bàbá wa tó ṣáájú wa lọ tí wọ́n ṣe èèyàn tó torí kò léètò láti pilẹ̀ wọ́n kàlùkù wọn kàlù pé ẹ fẹ́ sọ wá bẹ̀rẹ̀ ẹ̀yìn wọ́n sì dá sùkúlẹ̀ àwọn wàá rùdí tiẹ̀ náà wàá rùdí tiẹ̀ àwọn abẹ́tí olóko wọ́n wó kọ̀ọ̀kan wọ́n fi dá sùkúlẹ̀ àwọn muslim community àìmọ̀ school náà dálẹ̀ ìwó muslim community àgbáríjọ ìwó muslim àwọn ni wọ́n ní high school tí wọ́n pè ní baptist high school lónìí ìwó high school ni ará àwò tí wọ́n jẹ́ mùsùlùmí ọba 90% tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn other school yẹn lẹ̀ wọ́n wà á rí tíṣà wọ́n ṣe wọn àjẹ́ tí ìjọba ó fún wọn tíṣà wọ́n à rí tíṣà wọ́n à rí tíṣà dásùkú lẹ̀ tí wọ́n wà á rí tíṣà wọ́n á tẹ̀sí àwọn baptist àwọn yẹn wá fún ọmọ ìjọba pé táwọn bá kó tíṣà lẹ̀ fún yín àjẹ́ wípé ẹ pa ọkọ̀ ìwó high school ẹ padà sí baptist high school lábúrú lẹ́wọ̀ àti project wọn bó ṣe kúrò lọ́wọ́ ara wọn àwọn aláṣẹ ìta wà àwọn alámi ilẹ̀ ẹ̀rẹ́ pọ̀ ilẹ̀ ẹ̀rẹ́ ó tó dá ìfẹ́ sí ilẹ̀ tó sì gbà lọ́wọ́ àwọn èyí tí wọ́n sọ yìí ọ̀sẹ̀ lẹ́dẹ́ ẹbí àwọn ọ̀sẹ̀ lẹ́rìn bó ṣe ṣẹlẹ̀ ọ̀sẹ̀ lẹ́dẹ́ ọ̀sẹ̀ lẹ́kẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú táwọn mùsùlùmí tó bá àmì àmì bẹ̀ bá ṣe ṣe pẹ̀lú àmì àwọn tó ṣojú wọn gbà wọn kárí àwọn abẹ́rẹ́ ṣẹ̀ ti gbọ́ ọ̀kárí wà lọ kí ló dé wọn ní movement tó ẹ̀kọ́ continue iṣẹ́ láti gbà wọn di ìsìn tí gbogbo wọn máa jí sí táà máa mọlé lórí ìtàn bá mọdé ẹ̀kọ́ bí ó sọ àwọn akẹ́kọ̀ọ́ àwọn ẹ̀sẹ̀ study dáhùn rí àwọn ẹ̀sẹ̀ study dáhùn rí àwọn ń kojú ìṣòro bẹ́ẹ̀ pé ó ti pẹ́ bí ìgbà pé ọ̀ẹ́sẹ̀ sí kéde ẹsẹ̀ bẹ̀rẹ̀ nítorí ẹ̀fà òun náà ni pé ìdarí wa wọ́ látọjọ́ tá a ti gbàlejò òmìnira tá a ti gbàlejò amúnisìn ìdarí wa wọ́ kótó di kámúnisìn dé ìdarí wa wọ́ ńgbà amúnisìn dé ìdarí wa yìí pẹ̀lú nẹ̀kẹ̀nẹ̀kẹ̀ wàhálà tá a rí christianization tá a rí ìdarí àwọn mùsùlùmí ò tún léètò tó fi lè kojú tí ń bẹ́ ńlẹ̀ tó dà nígbà tá a tó gbòmìnira bí bá a ṣe ń sọ̀rọ̀ àṣẹ pariwo náà ni pé èyí ìdarí wa yìí múra tó ìlú Bosnia irú tí mo sọ yìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe ṣẹlẹ̀ Bosnia ó kúrò lára ilẹ̀ Yorùbá ó ṣe ìpọ̀fọ́ ẹ̀bẹ̀dí àwọn ìpọ̀fọ́ ọlọ́mọdé òfò lára wa aṣọ ọ̀pọ̀ ọmọfọ̀ ọmọ àjọyọ̀ pé káàkiri ṣe máa lọ bẹ̀bí ṣe lẹ̀ ó súnmọ́ ọ̀fọ́ ṣe rí yọ ọ̀fọ̀ ṣùgbọ́n àmọ́ bàtí ọ̀fọ̀ ni ṣe ṣe fífọ́ rẹ̀ ó lè jẹ́ àsìkò òṣèlú lóòótọ́ pé ó lè jẹ́ òṣèlú tí lọ ó lè jẹ́ ọdún mẹ́rin ní fífọ́ Nàìjíríà ti súnmọ́ torí pé Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí mo sọ yìí bí ọ̀fọ́ ó ti fọ́ tí mo bá fọ́ kéde pé kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tó ibi tá a bára wa lónìí wọ́n fẹ́ burú ju kó pọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ yóò bá wò yín ẹ̀yìn wa ẹ máa wo ìtàbá ìfọ̀fẹ́ dápọ̀ lára wàrà Bosnia kẹ́ ẹ máa wo lára Yorùbá mùsùlùmí náà Yorùbá mùsùlùmí àdúgbà mùsùlùmí ilẹ̀ Bosnia wọ́n ní ìṣòro márùn ìṣòro aláwọ̀kọ́ ni wípé مسافة البعيدة بينهم وبين الدول الإسلامية bẹ́ẹ̀ bá ń kàtà mùsùlùmí Bosnia lọ wọ́n ní pìlẹ̀ ó níbi tí Islam wọ́n ti wá àtọ̀dọ̀ àwọn ará Turkey ni láyé àwọn Osmani yóò ni wọ́n ṣiṣẹ́ lára àwọn ará Bosnia tó sì gba Islam lọ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn àbá àwọn àná ọ̀rẹ́ lágbára ni wọ́n kódà àwọn ará Bosnia wọ́n rẹ́ àwọn lágbára tó súnmọ́ tí ó wà láàlá Europe bí àwọn Syria àwọn Palestine Syria súnmọ́ area yẹn àwọn Syria ọ̀rẹ́ Turkey yẹn àwọn ará Turkey ní gbé Islam lọ sọ́dọ̀ wọn so tí ará Bosnia bá fẹ́ tẹ̀síwájú mọ̀ àbọ̀ fẹ́ lóòótọ́ lọ gbogbo ṣẹṣẹ Islam nílùú Islam tí ọba gbé Turkey Syria ní ọwà tàbí kọ́kọ́ ní Palestine tó bá wá Islam ìlú ẹ̀ káàkiri àmọ́ ní pílọ̀nù tí wà láì fẹsẹ̀lẹ̀ wọ́n ríro wọ́n rí tá láfojújọ wọ́n ríro wọ́n ní àlákọ̀ wọ́n jọ ṣe nǹkan kan náà kódà kò sí program kankan mọ́ lọ́jọ́ Islamic program láàrin àwọn mùsùlùmí Bosnia àti àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ aládùúgbò wọn ní kọ́ńtì ni ẹtíkẹ́tọ̀ ni wọ́n ní nǹkan kan tí wọ́n fi jọ ń ṣe mọ́ wọ́n jọ ronú wọ́n jọ ṣòwò wọ́n jọ kẹ́kọ̀ọ́ wọ́n jọ ṣọ̀rẹ́ta wọ́n ti parí mọ́ inú àwùjọ wọn kódà tẹ́ bá ń wo àwọn mùsùlùmí Bosnia ẹ̀rọ bí èèbó ni ẹni ẹ̀rọ ètò ìyàpẹ̀ Islam lára wọn wọ́n ti westernize wọn ẹ̀dàkùn ìtí lè wù ṣé èèyàn lápẹ̀lẹ̀ Islam lára ìlú Yorùbá náà ẹ̀yìn Yorùbá ta lẹ́fẹ̀ẹ́ ojújọ ojújọ lágbáwá àwọn èèyàn kẹsẹ̀ tí ń pàtàkì ṣe pé ìpínlẹ̀ yóò ṣe lágbáwá bẹ́ẹ̀ gbàgbé lágbá kẹ́rẹ́ pàtàkì fún ọsùn àbẹ̀sì lágbáwá àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n ń wá láti ilẹ̀ Lárúbáwá tí wọ́n ń parí ẹ̀kọ́ wọn nílẹ̀ Lárúbáwá tí ń wá ìwà tí ń wù kò lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá tó dé mùsùlùmí pàtàkì ilẹ̀ Lárúbáwá
wọ́n tẹ̀lé máa bú lábàgàn pé àwọn lábàlọ́kọ̀ ọ̀pọ̀ sáwọn ẹ̀bá àwọn tó ti lọ ìjọ kan mọ̀ gbọ́ mo wo íńtánẹ́ẹ̀tì ẹ̀sẹ̀ sì ṣépè ìgbẹ́jẹ́ lọ tẹ̀lé lọ àwọn ẹlẹ́bàá kò ní dá fún wọn rò bóyá ara àwọn Yorùbá nation ni wọ́n á farabalẹ̀ àti mùsùlùmí náà tó ní gbogbo mọ́sálà tètè yíyà lásán táwọn ti bí ń sàlàyé nígbà pé wọ́n dé mọ̀ pẹ̀ wọ́n ò dẹ̀dí mọ̀ kankan táàbà sọ́ra wọ́n lè gbèsè wọ́n tètè ń gbé ọ̀tẹ̀ Lárúbáwá ọ̀tẹ̀ Muslim country wọ́n gbèsè wa nínú mùsùlùmí náà níyàwó wọ́n á gbèsè wa nínú wọ́n á kọ̀ yín rẹ̀ ṣá ẹni táwọn lè ṣàǹfààní bá a ṣe wà ní lára káàkiri Yorùbá kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí mùsùlùmí kankan lẹ́gbẹ̀ẹ́ yé tẹ́ẹ̀ ní tẹ Haúsá kọjá ẹni tó súnmọ́ Muslim world dáadáa ní Nàìjíríà nínú àwọn ẹ̀yà kò sẹ́ni tó tó Haúsá ní bẹ́ẹ̀ Saudi Arabia kò sí bí Islamiyà kankan ní Áfíríkà ìtàwùsọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní òbó mi kò sí bí Yorùbá bó ṣe fẹ́ sọ pé wọ́n sọ̀rọ̀ ara yòókù nítorí ọjọ́ ìṣòro tó ò ní sọ̀rọ̀ Haúsá tó ò bá ti sọ̀rọ̀ Haúsá yóò jẹ́ kí mọ̀sáfà tó tún jìnà sí kó wà láàrin ìwọ àtàwọn lábàmọ̀ ìyá rẹ̀ tí mo ṣe sọ̀rọ̀ ìtọ́pọ̀ jù láwọn orílẹ̀-èdè lábáwá wọ́n recognize Yorùbá mùsùlùmí tó Haúsá tí wọ́n fẹ́ gbà project ńláńlá kalẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ àti pọ́npọ́n rí Haúsá àti Haúsá bá sọ́kọ́ pé máa gbèrò àsílẹ̀ Yorùbá kí lẹ́rù bẹ́ẹ̀ ní bí Haúsá ní jẹ́ àǹfààní àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ kájọ máa jẹ Haúsá ní jẹ́ kódà investment Haúsá káàkiri Muslim world tẹ́ ẹ bá gbé sí ti àwọn mùsùlùmí Yorùbá ẹ̀mọ̀ bọ́ bàjẹ́. tí táwa ní Haúsá 100 ẹ̀mọ̀ tó táwa 1 tí ó ti kéré jù inú tó ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí lẹ Bosnia nìyẹn ìyẹn ni wípé kò sí àṣepọ̀ kankan láàrin àwọn àtàwọn ọmọ ìyá wọn lórílẹ̀-èdè mi ìṣẹ́lẹ̀ àwọn olóòtú súnmọ́ wọn ẹ̀dàkùn àwọn náà ta ní bá wá sàṣepọ̀ lábẹ̀gbẹ̀ bá ti jẹ́ Yorùbá Muslim tàjẹ́ lọ́sẹ̀ ó yẹ ká rí kọ́ńtì lágbára kan tó ní membership ní United Nations tí ó máa tẹ́ àyà sí ọ̀rọ̀ wa torí tọ́rọ̀ bá di pé ìtajà àbùtán irú kọ́ńtì ni ó máa gbẹnu wá sọ ó ní ọ̀nà ọgbẹ́ fáìlì wa lọ United Nations pé àwọn ọmọ ìyá mi kan bẹ́ẹ̀ bì ẹmẹ́jẹ̀ wọn pọ̀ màá láyè kú o ilẹ̀ Bosnia nínú problem tí wọ́n kọ́ ní òun náà nìyẹn wọ́n ẹ̀sẹ̀ wá àwọn mọ́tò pọ̀jù ẹ̀sẹ̀ kọ́ńtì pé wọ́n ẹ̀sẹ̀ conference nígbà tí àjẹmọ́ ti ń pa wọ́n dáadáa wọ́n ẹ̀sẹ̀ conference pé bóò láti lè ràn wọ́n lọ́wọ́ question ni bóò láti ràn wọ́n lọ́wọ́ wọ́n wo ta ló jẹ mọ́ wọn nígbà tí ẹ ti pa wọ́n dáadáa tí ẹ ti bó òkú wọn. wọ́n ò rẹ́ ìrìn kẹ́kẹ́ sí àwọn tí sì ń pa wọ́n ìrìn gbà ìrànlọ́wọ́ láti ta bẹ́ẹ̀ náà ló ṣe pé dúkìá tẹ́jọ ni wọ́n ti jẹ gàbálé nínú kọ́ńtì yẹn ẹ̀sìn ó di kí ni obìnrin ìṣòro kejì fún òṣèlú ilẹ̀ Bosnia ó náà ní ìṣòro understand Islam dáadáa generally ni over 90% tí wọn alùsùnà ni so nínú level international standard tí wọ́n pè ní alùsùnà ó lè jẹ́ Sufi náà nínú alùsùnà ní Sufi wà nínú wọn ní Salafi wà nínú wọn ní alùsùnà tẹ́kọ̀ọ́ alùsùnà wà ní èdè ayé àwọn aláwa ń ṣàdáyẹ nílànà wa pé Salafi là wa alùsùnà tàwa tá ń pè àwa yìí àwọn tá ń tẹ̀lé rí ni Sufi náà alùsùnà ni ìyẹn ni pé lè fi bẹ́ẹ̀ rí sí à tọ́lọ títí àbáwọn ẹ̀yà ní ìtọ́pẹ́ tí wọ́n jẹ́ náà pọ̀jù Sufi sèré ọmọ ìyá wa nítorí ajọba Kùránì kọ̀tà Kùránì kò sì taka díìsì tẹ́ ẹ bá rí Sufi tó bá taka díìsì záàzùn kìí sí ìlànà tọ̀kọ́ mọ́ ìlànà àwọn tí wọ́n máa ń wọgbó ni kápẹ́lá àwọn onímọ̀ lọ́mọ tẹ́ ń pè Sufi onímọ̀ àmọ́ aláìmọ̀tán kò sí bẹ́ẹ̀ ní gbẹ́lẹ́gbẹ́ kódà aláìmọ̀tán inú àwọn aṣúná náà tó náà bá sọ̀rọ̀ báyà wò ẹ̀rù pé ìyẹn ti wúlò nínú àrùsùnà ṣé inú àrùsùnà kan ní àwọn kan ti jáde tó yẹ pé bó sọ̀rọ̀ bò wọ́n lò síbí wọ́n labọ́ wọ́n sì wọ́n mọ́tò ṣé àwọn akọni àwọn aráàlú jáde àwọn aráàlú Boko Haram ti jáde yes bó tilẹ̀ jẹ́ pé Boko Haram yẹn iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá Islam ni bẹ̀tẹ̀ àwọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ information kan lẹ́ẹ̀kan wọ́n ní àwọn Boko Haram yẹn wọ́n dé ṣòkòtò wọ́n fẹ́ràn gbọ̀nlẹ̀ ká ní dé ṣòkòtò àní gbọ̀nlẹ̀ so mùsùlùmí tí ń bẹ ní ilẹ̀ Bosnia wọ́n láàkì Islamic understanding wọn àlágbẹ̀yé àwọn mùsùlùmí wọn wọ́n sì gbà kó lóṣù láwọn so nítorí ara bí wọ́n ṣe jìnà sí muslim world yẹn ọ̀nà lára ọwà ní ọ̀tọ̀ affect wọn wọn lẹ́kọ̀ọ́ tó tó bẹ̀ bí Yorùbá ṣe rí náà tó bẹ̀ kọ́ majority wọn lẹ́kọ̀ọ́ àwọn tí sáà máa ń lẹ́kọ̀ọ́ ní wọn bí àwọn tó lọ sílẹ̀ lábá lọ kẹ́kọ̀ọ́ wá
tí wọ́n bá ti wá dé tí wọ́n bá fẹ́ ṣe máa mú àwọn eré àlú yẹn Islam wọn yàtọ̀ tọ́lọ́ tí yẹn máa sọ ẹ̀yọ òrùbíà tẹ́tẹ́ bá tako Islam wọn ò mọ ní o wọn ò sọ ẹni sàlàyé fún àgbà táwọn yẹn tó ń jáde kẹ́ tó lọ kẹ́kọ̀ọ́ bí irú ọ̀dọ́ wá ń bì náà. ẹlẹ́ẹ̀kẹta wọn à ní ìjókòó àbí ká sọ pé institution tó tó darí wọn bèlè níta sí pé yóò gbìjà wọn tó tó ní o ìgbà tí àdéhùn wọn tó dalẹ̀ ìgbà tí wọ́n pa wọ́n náà tó rí pé ẹja serious ìjókòó ìkápẹ́ bá ní tó represent gbogbo ìlú tí mùsùlùmí wà àti local government tí mùsùlùmí wà àti area tí mùsùlùmí wà òun yóò ti mọ̀ sọ̀rọ̀ tí ó ní kó tó di pé ńlá ogun lọ yóò ti mọ̀ sọ́ọ̀fù àbí òun ṣe rẹ̀ bí òun tí líǹkì máa aráàta islamic wà lábàgbé aráàta ọ̀bá tètè líǹkì mọ́ pé wọ́n ti mọ̀ kó sáà bẹ́ẹ̀ ọba ó yẹ ti gbé fáìlì ẹ̀dẹ́ Saudi kọ́mọ̀ ti gbèdé Qatar kọ́mọ̀ ti gbèdé bá bẹ̀ẹ̀ tó sáré sí sàbí wọ́n ní gidi kankan ó bá gbogbo ìṣẹ́ Islam rẹ̀ ládùúgbò rẹ̀ ní mosque rẹ̀ alákàtí wọn ní mosque wọ́n sì máa belong to mosque ó rí bẹ́ẹ̀ ẹgbẹ́ tàbí tí wọ́n sọ̀rọ̀ kí aláwọ̀kọ́ wọ́n jìnà sí Muslim world ẹlẹ́ẹ̀kejì wọ́n jìnà separation àbòrítọ́ ní ó kéré ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní nǹkan kan tó kó wọn jọ tó lè gbìjà wọn òun kàlùkù ń ṣe Islam rẹ̀ ń bá mú ẹgbẹ́rẹ́sùn ń bá mú láti rí ni. Number 4 wọn ìyà tó jẹ wọ́n jù nígbà tí wọ́n fẹ́ máa decide àti yà lọ wọn ní political system tó represent ti wọn tí a pé àti rí Christian wọ́n fẹ́ ọkọ̀ ìṣọ̀kan wọn òun náà ni ó represent political system wọn torí pé ìjọba ò lè recognize individual kọ́ wá máa individual máa ìjọba ò treat individual àpapọ̀ ní mẹ́sẹ̀ pé ìjọba wọn á ní ìjókòó àpapọ̀ tí ìjọba sọ pé òun fẹ́ fi sẹ́rẹ́ tó tó bá ti rí òjò láàmùsùn mi tó bá rí ti Christian ẹ̀gbọ́n mi tó bá rí ti Christian kì í rí ti Muslim ò ní political institution kankan tó represent wọn wọ́n sì ní personality tó òun nìkan ọmọ tí wọ́n máa ti di kíni political system tí wọ́n máa ṣiṣẹ́ bí ìgbà pé ní ẹrẹ́ wọ́n wẹ́ àwọn oníṣègùn wà láàrín lọ́pọ̀ jù yàtọ̀ Christian wọ́n wà well organized wọ́n sì ní political institution tí wọ́n represent wọn tó ní tàbá ti fẹ́ ya tí wọ́n bá ti rí political system mú ti wá ó lè nípa rẹ̀ ní political party àbí group bẹ̀tẹ́ ní pé ọ̀rọ̀ tàbí sọ nípa bá sì darí ìlú bá àbárí àwọn ìgbókòó yìí ẹ ti yọ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ táwọn Christian bá lọ méjì àpapọ̀ tí wọ́n bá gbégbé náà wọ́n fẹ́ ránṣẹ́ sí mọ́sálásí àtàdúgbò wọ́n ní kẹta tó ń bá wá bẹ́ẹ̀ bá pe àwọn akọ́wà jẹ́ Christian ẹ pe àwọn Muslim náà bọ́ọ̀dì tẹ́sì pé gbogbo bọ́ọ̀dì tí wọ́n lè ní bẹ̀rù kò sí kan tó gbẹnu wọn sọ. So no political activities, no political institution àbí representative kò sì sí personality gidi. Now in Yorùbá land ní ọkọ̀ Islam ta ló represent wa politically. Àwòrán nílẹ̀ Yorùbá débi wípé gómìnà márùn-ún yàtọ̀ sí Tọ̀ṣun tọ́lọ́rọ̀ nù inú gómìnà mẹ́fà nílẹ̀ Káàárọ̀ Oòjíire yàtọ̀ sí Tọ̀ṣun tọ́lọ́rọ̀ nù gómìnà márùn-ún sú ọ̀ dáadáa tí ọ̀lọ́rọ̀ nù ọ̀lọ́rọ̀ kankan nù Kírísítẹ́nì wọn ta ní gbẹnu wá sọ tó lè sọ fún wọn pé ẹ máa pè tí wọ́n recognize ẹ̀ bẹ́ẹ̀ni kan bá ní àwọn ta ní gbẹnu wá sọ ṣé ẹ bá ṣe ń gbẹnu wá sọ ṣé ẹ ní political sense tẹ́ ẹ fi lé báwa béèrè ẹ̀tọ́ wa politically dípò yóò sọ̀rọ̀ tí àwọn gómìnà márùn-ún àbí mẹ́fẹ̀ẹ̀fà tá bá present Christian fún election tó tábùn bíi ní state by state Christian náà ló tó máa continue lọ ọ̀sẹ̀ tó lè stop wọn pé àwọn náà ní interest ẹ bá ní pé ibi abá ti jẹ́ ní majority bẹ́ẹ̀ bá ti mú Muslim gómìnà rẹ̀ majority ní alẹ́sùn láàmùsùn ní àwọn majority gómìnà wa gbọ́dọ̀ Muslim lọ́rọ́ fún wa níbi gómìnà wa ti sìn nípìnlẹ̀ Ọ̀ṣun tọ́lá wọn tá bá bí ọ̀dọ̀ wa láàmùsùn ní tá bá bí ẹlẹ́rìí sára wa ní ọmọlúwàbí ní ṣe wọ́n sọ para wa ni wa wọ́n sì wáyé bí tó wọ́n sì bí ọ̀dọ̀ àwọn Christian náà wọ́n mọ kó ra ọ̀dọ̀ pastor náà tí wọ́n fún ọmọ ìgbẹ́kùnrin tẹ́lẹ̀ àtàkùn sọmọdé tẹ́lẹ̀ fún wọn láwọn àgbẹ̀yẹ ẹ̀sìn dáadáa ó lè bàjẹ́ pé ìjọba máa ń ṣe ní tẹ́lẹ̀ àwọn mẹ́fẹ́ fà tẹ́lẹ̀ pé ní security council Ìbàdàn wọn tí máa ń ṣe yóò gbẹ́mìí lórí rẹ̀ pẹ̀sẹ̀ tí wọ́n ní gbogbo ọ̀rọ̀ àlàáfà ní Islam bó ṣe yé wọn tó tó di ọ̀rọ̀ bó yẹ ẹ̀rẹ̀ tó máa dábàá látọ̀ ó yẹ àbí òye ó máa yẹ. Now institution wo group wo sẹ́wọ́n áfíríkà ni àbí Muslim ní ọ̀rọ̀ wa sọ fún ọ ní Lagos State pé best governor must be a Muslim. Ogun State enough Muslim labẹ́rẹ́ àwọn ìjọ̀lẹ́kì Ọ̀yọ́ State Muslim láfẹ́ Ọ̀ṣun State Muslim láfẹ́ ní Èkìtì àtòǹdó ẹ̀bá ìdí Muslim ṣe igbákejì àti bàbá òní fún àní Muslim bẹ́ẹ̀ tọ́wọ́ ní ìjọ̀lẹ́kì bẹ́ẹ̀ àwọn yòókù yìí tàti jẹ́ ìjọ̀lẹ́kì ẹ̀yọ̀ ìdáàbò fún wa ká ní ọ̀sọ́ tí gbogbo pàtí ọmọ pàrọ̀ dáná ká lórí political science lọ yóò ṣe sí Bosnia kí ìyà tó tẹ́ sí wọn lòṣèlè Yorùbá
èyí tó wá burú jù ẹlẹ́kìlò ẹlẹ́kàbẹ́gbọ́n Bosnia wà ní movement tí ń rúgbá pẹ̀lú pé bẹ̀rẹ̀ pé yóò gbó kò ní movement wọ́n lack awareness torí movement ni wọ́n create awareness wọ́n à lè kò sí revolution gbogbo ìgbà wọn pa wọn kàn pa wọn náà ni ọ̀sẹ̀ náà kan tó bẹ̀rẹ̀ láti sọ pé ẹ má pa wọn mọ́ àwọn tó pa wọn wọ́n bẹ̀rẹ̀ sí pa wọn wọ́n sọ pa wọn àwọn ará Afghanistan lọ́dọ̀ tó jẹ́ lọ́wọ́ àwọn náà sọ pé tí ẹ̀ bá stop àti máa pa wọn àwọn ń kó ara àwọn bọ̀ ìgbà yẹn làbàyé tó wù ú pé sóògbé tó fẹ́ strange best seller bẹ́ẹ̀ ṣe ní ẹ̀rọ tó ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ ìgbà tó lè tó bá gbọ́ lókù sẹ́tò ìtakò lé lórí ìlú Bosnia ni mo ń sọ worldwide recognized information àbí issue àbí file tí wọ́n pè ní Srebrenica kọ́ni wọ́n fẹ́ Srebrenica genocide Srebrenica kí o genocide ìlú kan ní Bosnia náà pè ní Srebrenica ìlú yẹn mùsùlùmí ló lù bẹ̀ pa ìgbà bí ẹ̀yà yíbò lápèjúwe láwọn sábà máa ń jẹ́ Christian ní ẹ̀yà Serb Christian ni wọ́n á ní àwọn sọ́jà tó ń bínú wọ́n fẹ́ dí òkà muslim tó pọ̀ yẹn kù kán lè pe Bosnia tuntun lẹ́yìn ìgbà tí wọ́n bá bọ̀dá kán lè pè ní Christian country bí àgbáyé bó sọ́bà Christian náà ń darí ìjọ àjọṣọ̀ká àgbáyé tó wọ́n sì gbà bẹ́ẹ̀ pé lóòótọ́ náà pa mùsùlùmí pàkópa ní Bosnia kọ́ńkì táwọn pé Bosnia yìí àwọn ọmọ ẹ̀yà ayé ń bẹ̀ wọ́n wòrán tí pẹ̀lú tó káfí ṣẹlẹ̀ in 1992 wọ́n wòrán dìbà yẹn gbàtò di 1995 wọ́n wá wòrán ibi ìlú tí mo dákọ̀ yìí Srebrenica àbí kan wọ́n wọ̀ bẹ̀ wọ́n dẹ̀ pa mùsùlùmí ní jojoojúmọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ wọ́n ń pa wọ́n fún odidi 11 days ìṣẹ̀lẹ̀ yẹn July ló ṣẹlẹ̀ 1995 July 11 1995 kìí ṣe òun nìkan ìṣẹ̀lẹ̀ o nítorí pé òun jẹ́ pé wọ́n tẹ̀lé ara wọn wọ́n pa mùsùlùmí ní kòsófò náà yàtọ̀ sí nínú wọ́n pa àwọn kòsófò náà ọkọ̀ ìpé tinú Bosnia generally ló ti pọ̀jù ṣàpé ìlú kan péré la fẹ́ ìṣàpèjúwe tàpé ní Srebrenica genocide ẹgbẹ́sẹ̀ Srebrenica yẹn àwọn mùsùlùmí bẹ̀ nítorí tí wọ́n fi pa wọ́n dandan ni pé wọ́n gbàgbọ́ pé àwọn ní ẹ̀mí gbogbo mùsùlùmí kí ni Bosnia ó dàbí Ìwó ó dàbí Ìlọrin ẹgbẹ́ mẹ́sẹ̀ ní gbogbo Ìbàdàn ẹgbẹ́ gbogbo Ọ̀yọ́ state lẹ́sẹ̀ àwọn òkè ogun yẹn wọ́n máa ń wọ̀ bí Islam wọ́n bí Islam ìwé wọn pọ̀ ní orúkọ Ọ̀yọ́ state wọ́n ti wá rẹ̀ kẹ́ wọ́n ní pé ìjọba wọn wá tábà ìjọ tí agbára wa bá ka yín á pa yín ni àwọn wòye pé táwọn bá ti reduce ìlú ní máa ń fi àwòrán ẹ̀sìn hàn jù ìjáàbù ìrún kíkí yídì ẹ̀rọ ìgbẹ́rẹ̀ wà mẹ́ka ni tó bá láti bẹ̀rẹ̀ dé wọ́n fẹ́ ìlú ẹ̀ ti ń bí wọn ní Islam ẹ̀ ti ń bí wọn jẹ́rẹ̀lẹ̀ inú ń bí wọn nípa mùsùlùmí gbogbo Bosnia tí wọ́n 52%. Àwọn Orthodox Christian ní Bosnia àwọn ni wọ́n wọ ọ̀dà wípé bíi 30%. Àwọn yòókù bíi 8 àbí 10 kan ni àwọn jẹ́ Catholic. Orthodox Christian àwọn lọ sí bíi 30. Àwọn Catholic wọ́n lọ sí bíi 18. Mi ò mọ òkàyẹ bìdíkọ̀ àmọ́ Muslim wọ 52. Àwọn kan wá bẹ̀tà náà pọ̀ bí i 1% àbí àwọn ọ̀lẹ́sìn. Ẹgbẹ́ mi sọ náà ọmọ ya wọn àlẹ́sẹ̀ àtàṣẹ́ ń pè náà ni o ọmọ ya ìgbàṣẹ́ gbé ìlú Srebrenica ní Srebrenica àwọn ilé Srebrenica gẹ́gẹ́ ló pọ̀ lú Srebrenica genocide wọ́n ń pè yíṣù yẹn July 11 1995 wọ́n sì pa mùsùlùmí fún odidi ọjọ́ mọ́kànlá ọ̀nà márùn kan bẹ tí kò sẹ́ni tó fẹ́ kọ́ nípa mọ́sùlùmí mùsùlùmí tí ò ní dápọ̀ mára wọn. Number 1 àwọn tí wọ́n bá ká mọ́ mọ́sálásí wọ́n pa wọn tán ni wọ́n àdẹ̀ ní gbé pọ̀ bẹ̀ níbi pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lẹ́yìn ìgbà tí nǹkan rọlẹ̀ lẹ́yìn bí ọdún kan wọ́n tó lè kírun bẹ̀ lẹ́yìn bí ọdún kan yẹn wọ́n dẹ̀ rí nípa ẹ̀jẹ̀ ẹni bá ká mọ́sálásí wọ́n pa síbẹ̀. Number 2 wọ́n kó àwọn kan lọ sí kámpù ọ̀pọ̀lọpọ̀ tó kó lọ sí kámpù yìí 70% tí wọ́n obìnrin ni tó gbogbo ẹsẹ̀ pa pátá òkà gbogbo mùsùlùmí pa ní Srebrenica yẹn ó jẹ́ 8,372 láàrin ọjọ́ mọ́kànlá pé ìlú ẹ̀ nìkan ni mùsùlùmí tí wọ́n pa gbèsè àpọ̀ pọ̀gán ọ̀pọ̀ débi pé àwọn European countries sọ pé kò bójú mu kámọ́sọ̀ òdodo wọ́n dẹ̀ fìyà jẹ àwọn olórí sọ́jà Christian yẹn wọ́n fìyà jẹ wọ́n rán wọn lẹ́wọ̀n gbére níbi tí àwọn èdè champion àti ìyá àti gan kìtó ṣe mùsùlùmí ọdún Saudi Arabia ṣiṣẹ́ gan ìgbà tí Afghanistan bẹ̀rẹ̀ sí náà lórí ìgbà yẹn ni wọ́n wọ Saudi Arabia àkọ́kọ́ bá Afghanistan sọ̀rọ̀ ní Saudi Arabia náà fi dìde pé ẹ ṣe máa pa wọ́n Saudi Arabia kópa tó da Egypt kópa tó da Syria kópa tó da ọ̀gá gbogbo wọn ní Turkey àmọ́ gbogbo ìgbà tí
Turkey náà wà ní òṣòro rẹ̀, Turkey wò wọ́n ràn ní ó ní òṣìṣẹ́ olóyè kó kíìpù wọn wípé kíyà bá jẹ wọn torí ọ̀dọ̀ Turkey Islam wọn ti wá àmọ́ ti bá yẹ Turkey jẹ́ ṣe ọ̀nà àdògbé náà lẹ́sẹ̀ débẹ̀ wọ́n ẹ̀sẹ̀ rí fọ́ọ̀mù Turkey ni tó Turkey òrojú ayé rẹ̀ ìrìnkà sí pé àwọn òrojú ayé ibi tí iṣẹ́ rẹ̀ dé nígbà tí Islam fi wà Turkey ṣàwọn wọ́n padà react ilé ẹjọ́ àgbáyé wọ́n sẹ̀tì ẹ̀ kó lè fìyà jẹ àwọn tó pa mùsùlùmí kódà ní May 2024 tó kọjá àjọ ìṣọ̀kan àgbáyé wá kéde pé July 11 every July 11 kí gbogbo àgbáyé kọ́ máa ṣèrántí òkú mùsùlùmí tí wọ́n parí Bosnia kọ́ máa fi ṣèrántí ẹ̀ torí sẹ́tẹ́ bá dé sàárè èèyàn àwọn èèyàn tí wọ́n pa láàrin 1992 sí 1995 generally kò sí sàárè kẹtẹ́ ìdíkẹ́ ìlú sẹ́kù ṣùgbọ́n tẹ́ ẹ bá dé sàárè àwọn ará Srebrenik tẹ́ ẹ bá dé sàárè tiwọn tó wá tọ́ tí wọ́n lé kéré nítorí wípé títí di last year wọ́n ẹ̀sẹ̀ ń gbókun ní ìlọ sàárè títí di last year tó yẹ pé tí wọ́n gbé sọ́kàwé kí wọ́n máa gbé fún tọ́lẹ̀tì wọ́n gbé sọ́kàwé wọ́n wá kó àwọn mùsùlùmí sínú sọ́kàwé tí ó kùn wọ́n wá da ìpẹ̀lẹ̀ wọn lórí wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú alààyè ju alààyè fẹ́ kó sínú sọ́kàwé tí ò tí kù rárá tẹ́jọ́ mùsùlùmí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn ju àwọn òkú tí wọ́n fẹ́ pè ní ọ̀pamọ́ lọ ẹ wo 29 years wọ́n ṣe celebration 29 years tẹ́ ti pa àwọn wọ́n sì wá thousands tí ò tí ò rúpẹ́ bó fẹ́ ṣe 29 years táwọn pèsè ń pa wọ́n wọ́n sì wá thousands tí wọ́n fẹ́ táwọn kan rúpẹ́ káwọn lọ ṣe sí àwọn sàárè báwí bọ́ ọba náà fẹ́ gbọ́n nígbà tó bá dé sàárè jàmá tó wà tí òkú tó di àsìkò kan wọ́n á sí òkú ní sàárè kọ̀ọ̀kan mọ́ wọ́n gbé sàárè wọn pọ̀ wọ́n á gbé nǹkan bíi orúbó kìlómítà kan orúbó 1.4 kìlómítà kan wọ́n á gbé wọ́n dẹ̀ kòkù síbẹ̀ ẹ̀rù pé ó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n á bú wọn lẹ́kan 1.4 kìlómítà kan wọ́n á gbé lọ sílẹ̀ báyìí tí wọ́n pé jù lọ máa gbé wọ́n wá tó kó àwọn mùsùlùmí síbẹ̀ tí wọ́n pa àwọn kan bẹ ẹgbẹ́gbàgbé ó ti tó 20 years gan káàkiri tí wọ́n ilé tí ọ̀rọ̀ bó ti náà àwọn tí nìkan bẹ tí mo sọ fún yín ó dẹ̀ bẹ́ di sùn wọ́n á mú àgbélébùú wọn gbalé àwọn mùsùlùmí lórí tí ó wọ agbáyọ̀ rẹ̀ wọ́n rèépù wọn àni wọ́n rèépù ìyá àtọmọ rẹ̀ ọmọ tí ò tí tó kankan wọ́n rèépù yẹ́ ìṣíjú ọmọ tí ayé ti dákẹ́ ọmọ rèépù ọmọ náà wọ́n fàdí ẹ̀yà kò sí ìyà tí wọ́n fi jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ìlú yẹn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìlú ẹkún wọn ń pè ìlú yẹn wà náà wọn ìlú tẹ́ẹ̀rí àìmọye obìnrin tí ọlọ́kọ tólédé gbogbo bó ṣe pa àwọn mùsùlùmí lù jẹ́lẹ̀ mọ̀ pé 70% àti àpọ̀ ọkùnrin ni wọ́n á fa àwọn obìnrin lẹ̀ wọ́n pè mí lẹ́wọ̀ ṣùgbọ́n ọkùnrin tẹ́tẹ́ ní tájẹ̀tì wọn torí pé àwọn obìnrin yẹn wọ́n nílé ṣẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn wọn sì nílé kàpẹ̀ sí gẹ̀ẹ́sì torí èrò pàtó pa wọn ni pé ẹ ti gbórí jáde jù ẹ tó lẹ́jọ́ mùsùlùmí bóṣìlá yìí akẹ́kọ̀ọ́ kí sẹ́kọ̀ọ́ kiri jẹ́tún pa wọn jẹ́ bẹ́ẹ̀ nù wọn nù jẹ́tún pa wọn. ní Nàìjíríà lónìí tí ìjọba rẹ̀ sì gbọ́ àwọn tó sọ yín pé àwọn fẹ́ àwọn mùsùlùmí ọmọ ìyá wa wọ́n fẹ́ dá tẹ̀ríà kanṣu lẹ̀ sẹ́sẹ̀ríà kanṣu sẹ́kù ọ̀sìn sọ́jẹ́ mọ́ bóòlù fẹ́ expect pé àwọn support èyí ṣẹ́rí tí àwọn olóṣèlú àwọn pátì tá a mọ̀ tí wọ́n bá láàyè lọ àní sọ̀rọ̀ àwọn ìgbẹ́ pé ayé nílò gbọ́dọ̀sẹ̀ tó ti pọ̀pọ̀lọpọ̀ ní Christian àbí ẹlẹ́bẹ̀rún yìí tẹ́ẹ̀rẹ́ sọ gbólóhùn ọ̀tẹ̀ jáde against àwọn mùsùlùmí tẹ́ wá gbé wùmí rẹ̀ léṣe pé ká máa yá lọ àní support yìí ẹgbẹ́ bá support yìí kò gbọ́n ni ìjọba bá gbọ́n ní èpò lẹ́yìn yìí ìjọba bá súnmọ́ ìdájọ́ tó bá mọ bí wọ́n ṣe bú tó bẹ́ẹ̀ ṣe yé ti Islam tó àmọ́ wòye pé ṣé ká bá wá support yìí sẹ́ẹ̀ni sọ̀rọ̀ wá dàgẹ́ bí bó ṣe yà gbogbo ọdún ọjọ́ sọ pé àwọn ńlá lọ torí kọ́ńtì ti fọ́ àti mùsùlùmí àti kírísítẹ̀nì ní bóṣíà gbogbo ọdún ọjọ́ sọ pé àwọn ńlá lọ ṣùgbọ́n bá ṣe gbogbo ọdún ọjọ́ báyìí ní 1992 ni wọ́n wòye pé àbábá ń dìbò bí múlẹ̀ ó sì máa rọwọ́ mú ẹjá rìbí sí pépà wọn wá pa wọn àwọn tó ní ọ̀tẹ̀ ìlú ti ní tipẹ́tipẹ́ ẹ̀yin náà pẹ́ ilẹ̀ Nàìjíríà ò tí ì fọ́ tẹ́ ti ń gbogbo tàwọn mùsùlùmí bí ọ̀pọ̀lọpọ̀ pàtẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa Haúsá ẹ̀ sọ ní sọ̀rọ̀ pẹ̀lú Haúsá ń ṣe mistake Yorùbá náà ń ṣe ẹ̀ sọ mistake yẹ bẹ́ẹ̀ bá ṣe sọ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwọn ẹgbẹ́ ìfẹ́ ti àkásọ́ bí ẹgbẹ́ ìgbọ́nà sí pé lọ́tọ̀ ya máa pọ̀ mẹ́sìn nítorí kò yìí látẹ̀ ní sẹ́sìn kí everybody lọ rí ìgbẹ́ ilé dáadáa wípé ìyàtọ̀ jẹ wá ní Bosnia tí gbogbo àgbáyé recognize tí wọ́n fún lọ́jọ́ July 11 àwọn náà sọ fún yín wípé irú ẹ̀ àní gbàkọsẹ̀ lẹ́lẹ̀ Yorùbá o ayé ha talinadila níjẹ́ irú àwa kò sí Bosnia tó bá sì wà pọ̀ hàn àbí wọn láṣeyọrí ṣùgbọ́n àwọn níbi ìyàtọ̀ kan ìlú jẹ́ mùsùlùmí àwọn ọ̀pá pààyè àṣìlá gbogbo ti ẹni kankan ẹlẹ́bọ̀ ṣẹbọ̀ rẹ lọ́tọ̀ kírísítẹ̀nì ṣe ti ẹlẹ́tọ̀ ìwọ́n tó bá ẹni Yorùbá nation máa mẹ́sàn rẹ àwọn ọ̀bọ̀ ṣe Yorùbá nation tí àwọn ọ̀fọ́ Nàìjíríà àfọ̀nà fún Nàìjíríà tó bá wá fọ́ kápẹ́lá bí àwọn olóṣèlú ni àní takò wọn orí mùsùlùmí àní ṣe àwọn bàbá wa tí ń bẹ́ ń bí òbí sẹ́yìn àwọn tó ní sẹ́yìn bí olóṣèlú nìkan
ẹ̀yẹ lọ́wọ́ ẹ̀ ní sẹ́yìn ẹ̀sẹ̀ majority ẹ̀yẹ bí ẹ̀yẹ ní sẹ́yìn ẹ̀yẹ ẹ̀sẹ̀ majority ẹni tó kọ́ gbogbo wájọ́ tó lè ní sẹ́yìn náà làwọn òṣèlú political parties ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ ìrú ní orúkọ Christianity pé ẹ̀yẹ ẹgbẹ́ ìyá ilẹ̀ Yorùbá àbí ẹ̀rú ní orúkọ ìṣẹ̀ṣe pé ẹgbẹ́ ìyá ilẹ̀ Yorùbá àwọn òní tẹ̀lé yín bẹ́ẹ̀ bá sì dájà lẹ́ pẹ̀lú wa bẹ́ẹ̀ bá bá wa ní àbáyíjà wàláì bẹ́ẹ̀ bá bá wa jà àbáyíjà wàláì lẹ́ẹ̀kẹ́sì bẹ́ẹ̀ bá bá wa jà àbáyíjà àwọn òní jẹ́ kí Bosnia orí pt rẹ̀ ní ilẹ̀ kíni káàárọ̀ òjìire pé wá yóò kàdù ẹgbẹ́ ọjọ́ sọ́yìn gbogbo Christian tó jẹ́ ẹni tó jẹ́ déédéé ọ̀yọ́kọ́ bẹ̀rù ó ṣe ọjà ká máa pẹ́ nìkan káàkiri ẹ̀rọ olóṣèlú sọ pé àjọ lòwò ní àjọ lòwò àpòjù lọ ṣùgbọ́n iná ẹnu bẹ́ẹ̀ sí mọ́ iná lẹ́tọ̀ọ́ sí ibi táwọn ti lẹ́tọ̀ọ́ wà tẹ́ ẹ ti ní ẹ̀tọ́ mìjọ́rìtì táwọn lẹ́tọ̀ọ́ mìjọ́rìtì àwa àgbà fún ẹ̀tọ́ orin pé ẹ pọ̀jù níbi tẹ́ bá ti pọ̀jù ibi bá ti pọ̀jù tẹ́ bá gbẹ ìtọ́ tọ́pọ̀jù ẹ pọ̀jù mẹ́rin ṣùgbọ́n tẹ́ bá ti pọ̀jù ẹ lẹ́tọ̀ọ́ àti gbẹ ìtọ́ tó ṣẹlẹ̀ tọpọ̀jù ẹrẹ́ àwọn tọ́pọ̀jù jẹ́ ndáhùn ni ọ ndáhùn ni ọ àwọn ọ̀ṣọ̀tẹ̀ àṣì injustice àní yẹ̀yẹ̀ jẹ àní gbógun tì í ṣùgbọ́n tẹ́ bá fẹ́ yẹ̀ wájà àníbà bẹ́ẹ̀ bá fẹ́ gbógun tì í àníbà Yorùbá ní ẹsẹ̀ tí ń parí lọ́rọ́ ní àdìtẹ̀ mi bẹ́ẹ̀ àmì dáadáa àríwá náà lè ti jáde àwọn muslim ti ń bẹ lẹ́yìn ẹ̀pẹ́ bẹ́ẹ̀ wọ́n àdé bá Yorùbá ti sọ fún yín àti kí sẹ́yìn wọn ṣé káwọn ó tóbi àti sọ pé ó fẹ́ gba Yorùbá nation lọ́wọ́ lọ́wọ́ ẹ̀rí tí ò ní sọ̀rọ̀ kò ń bẹ́ẹ̀ káwọn sọ bẹ́ẹ̀ Christian association of Nigeria ẹ̀kún tí lẹ́yìn ìbàkọ̀ sọ bẹ́ẹ̀ ilé tó sọ bẹ́ẹ̀ wọn náà làwọn wúrà àti sọ bẹ́ẹ̀ ẹ̀ gbọ̀ngàn tó bá padà fọ́ ọwọ́ olóṣèlú lọ́nà máa kọ́fọ́ sí àwọn ọ̀fà mẹ́kọ́fọ́ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí ẹ̀fọ́ káwà lẹ́yọ ká máa bá dùn ara wa àmọ́ tí ọ̀rọ̀ wa fọ́ ọkùnrin gbé ti ọ̀nà àlàáfíà tó bá fọ́sọ́wọ́ olóṣèlú gbogbo rẹ̀ tí ọ̀rọ̀ fọ́sọ́wọ́ olóṣèlú wọ́n wà lè kó ara wọn ni ẹ̀bùn olùyí ká ní ìgbó olùwa bàbá wa Bísí Àkàdé ó ti sọ ojú tó ọ̀rọ̀ ó ní tí ẹ bá ní kí Yorùbá máa lọ 100 ọdún tí Yorùbá bá ya kúrò lára Nàìjíríà wọ́n máa jà lónìí 100 ọdún ohun tí ó bì já ó ti pọ̀ lọ rẹ̀rẹ̀ làwọn òfin faramọ́ ẹ̀yin tẹ́ ìsọpẹ́ ìfẹ́ ìyàlọ hatred ní ẹ̀ ń polówó ẹ̀ẹ́dí pẹ̀lú problem wa yíyàlọ kọ́ ni solution problem wa because àwọn gẹ́gẹ́ ní problem ara wa àwọn la bàjẹ́ Haúsá bó ṣe bàjẹ́ tó ó fi ní ara wọn la Ìgbò báwọn ẹgbẹ́ ṣe bàjẹ́ tó ó fi ní ara wọn la Yorùbá bó ṣe bàjẹ́ tó ó fi ní ara wọn la Haúsá kọ́ ló kó bá wa ìyà tí ń da Haúsá ẹ̀tọ́rọ rẹ̀ pé kọ́lọ̀ wọn pààrọ̀ sọ́dọ̀ wa wọ́n á gbé tí Yorùbá fún inú Haúsá máa dùn ní lẹ́yìn Haúsá náà ìyà tí ò ṣe é tọrọ pé kọ́lọ̀ bá ní exchange èyí tó burúkú ni ọba máa sọ̀rọ̀ bí ìṣòfà tèyí ṣe ń tọ́ sọ́rọ̀ ọmọ Yorùbá lẹ́fí ń sọ pé kí Yorùbá máa yanu kí Yorùbá ó sì yanu ẹ̀dá kí ló wà lẹ̀ pẹ̀lú bí alẹ̀ tẹ́ ẹ ti fẹ́ gbé kágbàgbọ́ yìí pé tábà ti yanu ní tẹ́ gbé fún àrí láti wọn ṣe dáadáa kí lẹ́yìn sí ná ẹ sọ tí ẹ sọ ọmọ Yorùbá ní mìíràn wọn láà ní mákẹ́ẹ̀tì ni ìbò mákẹ́ẹ̀tì làwa ìgbà tí ó ní ara wọn lára làwọn adá Islamic market lẹ̀ nítorí pé a ní authority ní orí àbíká àdá sí láti sọ pé ọgbọ́dọ̀ táwọn wọn. àwọn tó ń tẹ̀ wọ́n ọ̀dá àwọn tí wọ́n ọ̀dá àwọn alápòdúsì àwọn olóṣèlú tí wọ́n ń fi ara ni wá ìnira tá ní wọ́n ń pè owó wọ́n pè déédéé wọ́n pè tí Ìgbò fún wọ́n pè tí Yorùbá fún wọ́n pè Haúsá fún bó ma Haúsá ṣe lánàá mẹ́mọ́ nínú tẹ́ lórí Haúsá ni pé ìyá títí ọ̀jẹ́ wọ́n tó Yorùbá ṣé títí tí a ọwá tó tí ẹni àwọn òwe wọ́n kọ́wọ́ títí tí a fún lẹ́sẹ̀ bá gbàgbé ọlọ́ bèèrè gbogbo empowerment nínú ìjọba tó ṣe empowerment jù ìjọba Buhari empowerment títí mo fún ṣe ní ìṣe láàrin òpó ti solution síbẹ̀ èyí táwọn ẹgbẹ́ solution kò dé ilẹ̀ nílẹ̀ Yorùbá ó délẹ̀ ilẹ̀ Haúsá ju rárá dátáwọn yẹn wọ́n ṣe ní ọ̀dọ̀ wọn bí lọ tí ìbá ṣe pé Tinubu jí ọmọ Yorùbá tí wàá yé dáa ni àtàrà àlùyé àtòlóṣèlú yé tí wàá yé dáa ni sẹ́yìn sẹ́ka ni èyí ṣe pé tó bá wà Nàìjíríà lára bí ń bí Yorùbá èyí tí mo wí ẹnu lọ bàbá ń yalọ ẹ̀mí pàwọ́ àjọ yalọ náà ni bàbá fẹ́ pín Yorùbá kọ́ńtì tuntun á fi pín bá a bá ṣe pọ̀ tó lé kẹ́ẹ̀mọ̀ yẹn o kẹ́ẹ̀mọ̀ ìrora ìwọ̀n minority ẹlẹ́bọ lọ́wọ́ àjọ tàbí àlóyè àrùn ìgbà o ibi Christian bá ti rọwọ́ mú bí Èkìtì Oǹdó lọ́jọ́ gọ́ọ̀mọ̀ ọbẹ̀ ibi àwọn àbá ti rọwọ́ mú àwọn aláìjẹ gọ́ọ̀mọ̀ ọbẹ̀ o tí àwọn àbá ti jẹ́ bẹ́ẹ̀ àpín bọ́lá sì lá ìjà lọ àjà bọ́lá ló jà àjà ìjà tí ń gbẹ́ ń dáṣà àdúgbò àgbáyé ló ń jà kí ọ̀gá àgbà tẹ́lẹ̀ bí agbára kẹwà gbogbo agbára ló ṣẹlẹ̀ kó pọ̀ tó àpèjú ẹ̀ ní lọ́ńdásà ìjà tẹ́ kíṣẹ́lì ó fún lè ṣe dáṣà láàrin ọ̀sẹ̀ kan ló ti lọ́dọ̀ kan ẹ lè pa wá iyì ní kúfàwà tó bá ìpẹ́ bá pa wá àwọn tí wọ́n wà ìjẹun náà láì ṣèṣirò sẹ́ni a máa máa gbádùn inú wọn máa dùn bí a bá wà lẹ́yìn ìgbà tí bá pa wá sí tó bá tẹ́ bá pa wá tẹ́ bá tẹ́ fẹ́ máa pa wá ẹ ti sílẹ̀ kún bónọ́ọ̀sì wa láti lè wà ìjẹun náà ẹ̀wọ́n lè rí ibú kẹta ẹsẹ̀ lè ṣe àtẹ́ bá pa wá á kù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pa wá tá a bá dápọ̀ àdúgbò ìjẹun náà àwọn kápẹ́ ilẹ̀ pa wá ṣé ó ti àjẹun náà ikú ọ̀bà wa o táwọn bá wá pa yín tẹ́ ẹ̀ bá ṣe àpò wọnú ọlọ́run ní àgbọ̀rọ̀ pa yín ó ní abayín sọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ bá gbà bẹ́ẹ̀ bá gbà nàkúndé nìkún ẹsẹ̀ justice ń gbẹ́ndì ẹ̀sìn wa àlẹ́ni àti parí láíláí ọ̀dọ́ bá lẹ́nu pẹ́ pa wá láàtọ́ àwọn kristian ọ̀lẹ́nu pé wọ́n pa wá o àwọn ẹlẹ́bọ̀bọ̀ ọ̀lẹ́nu pé wọ́n pa wá àmọ́ àwọn ọmọlúàbí àárín wọn là ń sọ o àwọn ẹ̀hẹ̀rẹ̀ ń bẹ láàrin yé o
wọ́n bá wà láàrin ti àná àwọn aláwọ̀ kan gbógun tì wọ́n wọ́n bá wà láàrin ti àìjẹ àwọn aláwọ̀ kan gbógun tì tẹ́ bá lẹ́nu pé ẹ lọ́ máa pàkíyèsí ẹ lọ́ máa pẹ̀lẹ́ bọ̀kan nù àfẹ́yẹrí ẹ má rẹpísẹ́ǹtì wá o ẹ má sọ fáwọn ẹlẹ́sẹ̀ kéde lẹ́yìn bí ìjà o tọ́lá àtàkù yìí pátápátá ni o àrùn àyàn kọlọ́bà rẹ pàkíyèsí kọlọ́bà rẹ pẹ̀lẹ́ bá tíjọ́ ń gbé ẹjọ́ ti pọ̀ ó ti pẹ́ ebi ẹlẹ́bàá lẹ́nu ara Yorùbá jẹ́ tí Islam fi dé fẹ́ gbà Islam ṣé àrífíṣẹ̀ ti gbà Islam ni àrífáàtọ̀ ti gbà Islam àrí ẹbí church ti gbà Islam ìyẹn tó wa tí Muslim bá serious dáadáa tẹ́wọ́ àwọn organize more people tó máa wọlé kíni nínú Islam wọn kọ́ sọ pé ọlọ́ jagun èyí táwọn wíwí ìṣẹ̀lẹ̀ pé agbá àwọn mílà káyọ̀sẹ̀ káàkiri lágbàáyé èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ilé ìsìn ẹ má gbèsè nú lẹ́yìn tẹ́ ẹ bá ń gbèsè nú wípé ẹ pa mùsùlùmí ọ̀pọ̀ sí wa kìsẹ́gbọ́n tá a bá mọ̀ yín àti rí yín tí ìjọba wa bá ṣe déédé àwọn aláṣòfò fún ìjọba pé èyí ń múra ogun ẹni ọba ní bá o ṣùgbọ́n tí ìjọba ṣe déédé kọ́ bá dá wa dá ẹ lé dáa mú o ẹni pa mùsùlùmí nígbà yẹn kó lọ́kàn fi pé lásán ni o torí kí ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ mọ́ yín báyìí ni torí bá tí wọ́n bá yín tẹ́lẹ̀ yìí náà tó bá ti wọ́n ní yàrá sásẹ́yìn yìí tó bí yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mùsùlùmí tó bá yín wa tó bá yín wa débi kan ọ̀rẹ́ ẹ̀jẹ̀ bíi ṣé ìpínlẹ̀ mọ́kò pẹ̀rẹ̀ ẹranko kan bẹ̀rẹ̀ pé tẹ́ bá lé kàgiri ẹgbẹ́ mẹ́ta kọlẹ̀ mọ́sọ̀ ìgbó kan fún mi ilẹ̀ ìwọ̀n dáwà wọ́n ní mùsùlùmí àgbẹ̀mọ́ kọlẹ̀ àṣógbó tẹ́ bá lé ìṣùmọ̀ sábà wípé òsì tó wọ́n lọ́mọ́ náà àpàjúdà ìṣòwò ọpàjúdà ọ̀lájá bẹ̀rẹ̀ sẹ́kò rẹ̀ èṣùwò ọpàjúdà ìṣòwò ajáde ìṣùmọ̀ lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kájá ayé bá lé wa tẹ́ bá sún kàgéré àwa náà pàjúdà o àwa tó wù àwa lásìkò ní pé káàrí àgbékalẹ̀ mùsùlùmí gbékalẹ̀ ká tún orí mùsùlùmí sí kán léètò kán fún yín ní àwọn àwòrán ẹwà Islam ẹ bá fẹ́ gba Islam lóye kán gbà nítorí pé kí ìlú ọ̀dà àjọjà àǹfààní ẹni àlàáfíà làwọn afẹ́ àfẹ́ ogun àfẹ́ wàhálà ẹ̀yin tẹ́ lérí ìkànnì tó sẹ̀rẹ̀ láìpẹ́ yìí ṣé ìgbà tí mo sọ ni àwọn tí wọ́n lérí mẹ́mbì ẹ̀ẹ́tọ́ ayé lọ́sọ pé ẹ̀yin tẹ́ lọ sọ́sọ́ íńtánẹ́ẹ̀tì pé ẹlẹ́bọ òun náà ní láńlọ́ọ̀dù tẹ́nẹ̀tì ní kíni Muslim àti Christian ṣé bá wá gbé Yorùbá kọ́ńtì lérí lọ sẹ́ẹ̀dì àwọn méjì àti Christian náà tó náà wà tú radical tó náà jẹ́ ìwọ̀n tẹ́jọ́ ń ronú wípé àwọn Muslim rẹ̀ àrùn ọ̀dá ṣé tí wọ́n gbé kọ́ńtì lérí lọ ẹ̀ lé àwọn kó bẹ̀rẹ̀ ọmọ ọkọ làwà àwa sì ní majority kò sí kọ́ńtì kankan nílẹ̀ Yorùbá kankan ọjọ́ iwájú rẹ̀ àtòní ẹ̀ tá àbẹ̀rẹ̀ wọ́n dà sí àìmọ́jà àdá sí bá ààrẹ rẹ̀ bá ń ṣe wá ààrẹ tó gbó tó lóògùn ní o àgbàdo irú tí mo sọ ìgbà tó bá ń láàkáì yóò sì máa gbádùn pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ìyá àmọ́ ẹ̀yin mùsùlùmí ṣe é láwọn ẹlẹ́bọ àwọn lọ́wọ́ behind the Yorùbá nation àwọn kan bẹ́ẹ̀ ní Christian àwọn náà wà behind the Yorùbá nation àwọn kan bẹ́ẹ̀ ní politician àwọn náà ń fẹ́ Yorùbá nation àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ lákọ sí wọn ìhà tá a kọ sólóṣèlú oní ẹni kó lóṣèlú mọ́kàn lẹ́ta ogun wa o àwọn òfin ogun nítorí pé Yorùbá ọ̀nà lọ́tọ̀ kọ́ wá sọ pé ogun ni àjà ogun tí ọ̀bá láàká ìwò ẹ̀rọ lóṣèlú àjà ogun tí ọ̀bá láàká ìwò tẹ́ ẹ bá wá ogun tẹ́ ẹ bá wá àwọn ọ̀wọ́ náà bá ṣe ṣàfogun táà ní forí kó ibi alíìsì ìwọ́n tó bá fẹ́ jagun máa jagun àwọn ìjagun àdàdà tí ò ní túmọ̀ mẹ́sẹ̀jì àfẹ́ olóṣèlú nù ẹjọ́ tó lè o ẹ̀tò déédé ẹ̀tò dáa gbogbo wa pátápátá lájọ láǹfààní tá a lè ṣe fúnra wa lábẹ́ kọ́ńtì kan ṣoṣo tẹ́pẹ̀ ní kíni Nàìjíríà tá a bá bẹ̀ pín láéláé láàmú rí abúlé ń bẹ́ẹ̀ bí pínpín a lè wà ní kọ́ńtì ọ̀tọ̀ọ̀tọ̀ kí ibo ní kọ́ńtì tiẹ̀ lọ́tọ̀ kí ibo ní kọ́ńtì tiẹ̀ lọ́tọ̀ mọ́rọ̀ bá wúsá kò lè survive without Nàìjíríà àwọn náà lépo tẹ́ máa ń tàn wọ́n lépo wọ́n ní tí ẹ̀ ló bẹ́ nísàlẹ̀ mi tọ́lọ́pọ̀lọpọ̀ mẹ́lẹ́ pé kò yé wọ́n survive o ní ìbádọ́ sí survive àwọn náà ní nǹkan yíbo náà survive ṣùgbọ́n tí àwọn méjèèjì ó ti ní ìdí ara wa ọ̀pọ̀ tá a bá fìjà pín tó bá padà jẹ́ kóńtì ìsìnkú náà asílẹ̀ máa gbádùn ara náà ebi kọ́ńtì àti kọ́ńtì ìsìnkú ni wọ́n sàṣepọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n jọ mọ bó ṣe ṣe tí wọ́n jọ mọ gbádùn ara wọn ebi àwọn kọ́ńtì kan bẹ tí ìjọba abẹ́rẹ́ kò ní di kọ́ babisa Nàìjíríà fẹ́ lọ́wọ́ kọ́ńtì kan àlè babisa tá a bá pè náà àlè babisa lọ́dọ̀ ara máa jọmọ́ náà ọ̀dọ̀ ara wa lè má sàfàní ṣùgbọ́n tá a bá fi ogun kún àbànkànjẹ́ òun tọ́pọ̀ ìtumọ̀ fẹ́ sọ́kọ́ olóṣèlú nù ní pọ́pẹ́ pẹ̀lẹ́ olóṣèlú ibi ẹni ẹ lọ àjọ ní kọ́ńtì ni ẹ̀yin yàtọ̀ ṣùgbọ́n ìyẹn lẹ́sìn tẹ́ ń bẹ́ẹ̀ tẹ́ ń kórìíra Islam àwa náà ní gbà á níbẹ̀ sí gbé bọ̀ àṣìlábẹ̀ ẹni decide wọn tá a bá ní tí ń tẹ̀lé kí sáwọn ní represent tí mo sì bá ń tẹ̀lé yìí kí sáwọn ní represent kí ẹ kó sí kò yé ìṣẹ̀lẹ̀ Bosnia àti gbọ́wa bẹ̀tẹ̀ gbọ́ òun lẹ́ka kọ́ iṣẹ́ ìwé tí mùsùlùmí ilẹ̀ Yorùbá kọ́ sí kó tó di pa lọ síbi iṣẹ́ ìwé ẹ̀ka sí kí ni solution sí problem ewu wà fún Yorùbá mùsùlùmí níbi gbọ́dọ̀ nítorí pé àwọn mùsùlùmí àjẹ́ Yorùbá pàwọ́sá ń bẹ́ country ọlọ́fàá tàjọ́ sára kájọ wà papọ̀ lókùn tọ́ka sí pé Nigeria is a Muslim country tó yẹ wá dá mùsùlùmí Yorùbá àtàwọn sápọ̀ ẹ̀ẹ́dọ́gbé tó bá dáwà pọ̀ àwọn méjèèjì ńlá fún Nàìjíríà ní majority tí mùsùlùmí jẹ́ ní Nàìjíríà ó ṣe tẹ́ bá wá pín wa ibi táwa Yorùbá ó fi sí tá a jẹ́ mùsùlùmí minority lájẹ̀ wọ́n sọ àdúrà minority tẹ́ bá ní wọ́n sọ́bí ti Sudan tí náà ti Sudan lọ mùsùlùmí wọn
South Sudan lọ Christian ni wọ́n, àwa mùsùlùmí South méjèèjì Igbo àti Yorùbá minority láàyè, Christian ló máa jẹ́ majority. Ṣé Yorùbá yẹn minority a sì máa jẹ̀yà lọ́wọ́ majority, especially ti ẹlẹ́yàmẹ̀yẹ ẹ̀sìn bó ṣe wà ìgbà wa ẹ̀ jẹ̀yà lẹ́yìn mùsùlùmí Yorùbá ẹ̀ jẹ́ sẹ́nẹ̀yà. Ó rí ni tó bá jẹ́ pé mo pèsè mẹ́ta ní tí Igbo lọ ó ṣe pẹ́ díẹ̀ yóò pa wá àti Christian àtẹlẹ́bọ̀ tó bá rí bẹ́ẹ̀ mùsùlùmí lẹ Yorùbá tó bá ń bá àdàdà tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí mo fẹ́ mú solution rẹ̀ wà ní kẹyọ̀ ọ̀rọ̀ ní tí kọ̀ọ̀bá fi lè sí solution àwọn méjì ní ọ̀dà yìí wọ́n sì fi àjẹ́ yìí náà. ìṣòro náà ni pé ká bí àwọn ìgbésẹ̀ kan tí wọ́n máa tọ́ka sí pé tẹ́ ẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní tí Christian bá sọ fún àwọn èèyàn rẹ̀ on behalf of on behalf of Yorùbá ní tẹ́lẹ̀ bá sọ fún àwọn èèyàn rẹ̀ ẹgbẹ́ ìrètí táà náà sọ fún àwọn èèyàn tí a jẹ́ méjì oríṣi nílẹ̀ Yorùbá. Àwọn sọ pé abẹ́jẹ gàbà lórí èèyàn ṣùgbọ́n fún wa ní ẹ̀kọ́ kíni majority. Àmọ́ tí mùsùlùmí tí ó bà jẹ́bù oṣù yìí ó lọ́ dájú kán lè pé àwọn ò lè ṣe nǹkan kan lórúkọ Yorùbá generally àyàfi kẹ́rí àwọn mùsùlùmí jòkó gẹ́gẹ́ bó ṣe rí Christian jòkó àtẹlẹ́bọ̀ ibẹ̀ yẹn wọn ní dùn alẹ́ tọ̀wọ́ wa tọ́lá àwọn jòkó oṣù mẹ́rin níbi wọn sí kíni tábà ti wà ní àjọpọ̀ ni ìjọba ń gbà wọn. Torí kọ̀ǹdíṣọ̀ tí ilẹ̀ Yorùbá wà lónìí fẹ́ di ọba lọ́pọlọ ìgbà ọ̀tọ̀ lọ́pọlọ àbó tí ìrò ọlọ́pọlọ àbó tí ìrò fẹ́ni tí ọba rò àbó tí ìrò kọ̀ǹdíṣọ̀ bá wà lọ́wọ́lọ́wọ́ ọ̀dá. Àwọn afẹ́ kí kọ̀ǹdíṣọ̀ yẹn kó change tó bá change ìṣòro tá a ní nígbà tá a ti fọ́ ìṣòro tá a mùsùlùmí Yorùbá ní nígbà tá a ti fọ́ tá a sì wà Nàìjíríà yìí àti ìṣòro tó burú jáì èmi ọ̀nà tí ó burú jù níṣòro tá a ní káyé Nàìjíríà tó fọ́ àti ìṣòro tá a padà ní lẹ́yìn ìgbà tí Nàìjíríà fọ́ níbi tí ìrò wa tá a ní lọ́wọ́ tó yà ara mi mọ́ tó yà á mọ́ bá ṣe wá solution sí níbi tó pọ̀ dé lọ́wọ́lọ́wọ́ yìí o ìṣòro bóyá òun gan kì í ṣẹgbẹ́ ìṣòro tá a padà ní tí ọ̀rọ̀ sí Nàìjíríà níbi tí ìṣòro yẹn lágbàdé ìdí tá a fi ní ìdí tá à ń sọ láàárọ̀ yìí kì í ṣe pé ẹnìkan náà lè nìkan àbí threat àwa mùsùlùmí ó ń threat the national security of Yorùbá Muslim àti ṣe tàbí ṣé ń pe ara wọn ní landlord tó ń pe àwọn tenant ṣé ń bí ẹlẹ́sẹ̀ àgbèjì níyà nílùú bàbá wa ṣẹ́ẹ̀tì jẹ́ bí wọn. Nǹkan tó ṣe á ní lọ́jọ́ ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lè ta inú sáwà láwọn ní Yorùbá nation kan tẹ́ ń sọ̀sọ̀kúsọ wọ́n lè sọ bẹ́ẹ̀ sí Christian wọ́n lè sọ bẹ́ẹ̀ tẹ́ bá wù àjọmọ̀ pé ìtàn wí àwọn tí ìbẹ́sì bẹ̀rẹ̀ wọn tí gbogbo báńkì bẹ̀rẹ̀ wọn àwọn ẹni gba sálárì ìjọba jù àwọn ẹni gbogbo kóòtù àwọn ọkọ̀ ju security tí wọ́n bá ní Nàìjíríà pé Yorùbá ló ní property tá a fi ṣèjọba majority àwọn tó ó di property Christian ní àná all government public establishment àti sùpò àti bá àtàwé àwọn ọlọ́pàá jùlọ lórí lábẹ́rẹ̀ fipé ìṣòro ń bẹ gẹ́gẹ́ ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ tí ń dààmú ẹ̀yin mùsùlùmí iná ní ìṣòro àìníláárí lè fi àìníláárí wọn ní kọ́ntù máa rìn méè lẹ́rú àwọn ará ìkú rẹ̀ ájà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan ń sọ̀rọ̀ kan pé Yorùbá ní ẹjẹ́ agbélárugẹ ẹjẹ́ afẹ́sẹ̀lẹ̀ tó fẹ́ sórí burúkú ni kí ni ọ̀fẹ́sẹ̀lẹ̀ káàdùn bá sọ bóyá wọn tẹ́ẹ̀jọ mọ́ ọ̀mẹ̀sìn ọ̀fẹ́fẹ́sìn ẹ̀sìn ọ̀tá ńlá kọ̀wọ́pọ̀lọ rẹ kọ̀wọ́kan rẹ mọ̀nàbìkì ní ọkàn ń sọ̀rọ̀ jáde ni ẹni bí ìdán ní orògbò tó wó láwà ní padà sẹ́sìn yẹn lọ́kẹ̀ ìwọ́n fẹ́ sọ́kọ́ tó tẹ́lẹ̀ ọ̀fẹ́sìn lẹ̀ kí wọ́n á Yorùbá mẹ́sà tó ń kí sọ́kà ìgbẹ́ náà lẹ́tí wọn àbẹ́ẹ̀mọ́ sọ fún ọlọ́pẹ́ Yorùbá tẹ̀sà ló ṣe ọlọ́ọ̀gbọ̀n bí lọ́ orí kí n máa gbé Yorùbá láwùjẹ ká ń dá Yorùbá tó ń gbé láwùjẹ bí ọba yí ọ yá wa ó yí kú ló fi bẹ̀ lóhùn kí ló sọ pé ẹmẹ́jà tẹ̀sìn fún nítorí ìjọmọ̀ ìyá Yorùbá wa níjọmọ̀ Yorùbá wa ìjọmọ̀ ìyá wa Yorùbá wa bí ọba ní ṣe é ṣe nítorí ẹ̀sìn wa ẹ̀gbọ́n ilé ọba ṣe ẹ̀sìn nípa pọ̀ kọjá kí wọ́n sọ pé tó fẹ́ jẹ́ kọmọ ìyàwó aláàrin ilé àti ẹ kí ni wọ́n jẹ́ pẹ̀sìn ni ìgbà tí Awólọ́wọ̀ láti wà Awólọ́wọ̀ tó ń sọ ẹ̀ jáde níwájú Ahmadu Bello tí ọmọ Ahmadu Bello fi plan Awólọ́wọ̀ ní ẹ̀já gbàgbé ẹ̀sìn ẹ̀jẹ̀ ẹ̀sìn káfí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ káfí jọ sàṣepọ̀ sàdáwó náà Awólọ́wọ̀ tí nílẹ̀ Haúsá ọwá fún ọwá dìpá rẹ̀ pé rárá ẹ̀mẹ́jà gbàgbé ẹ̀sìn wa ẹjọ́ kọ́ ni kó mẹ́sìn ẹ̀ lọ́wọ́ àmọ́ ká recognize kí ni differences ti máa mẹ́lá kan ó ti mọ̀ pé mùsùlùmí lé ní ìgbà pé mùsùlùmí lé ní kí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n bá kó Christian ní ọ́ ẹlẹ́bìsẹ̀ lẹ́bẹ̀ẹ́ lọ́fẹ́ gba ẹlẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ tí wọ́n bá gbàgbé ẹ̀sọ́ àwọn olùgbàgbé ẹ̀sọ́ àwọn àwọn olùgbàgbé ẹ̀sọ́ wa lọ́wọ́ báyìí àlefilẹ̀ ẹ̀yẹ wa ṣùgbọ́n òun fẹ́ràn sọ fún pòfẹ́sọ̀ pé ní ní kìtà wa ìrọ̀bá pòfẹ́sọ̀ ẹgbà nípa ẹgbẹ́ pòfẹ́sọ̀ wọ́n máa bú àṣírí ẹwà bí wọ́n ló di pòfẹ́sọ̀ wàhálà ó tó di pòfẹ́sọ̀ ọ̀rọ̀ gbàgbé ẹgbẹ́ pòfẹ́sọ̀ nígbà ní ìdí pòfẹ́sọ̀ ń jẹ́ kòkílẹ̀ kìlásì pòfẹ́sọ̀ ẹni gbogbo ẹni tó jẹ́ secondary ẹgbẹ́ graduate lásán ẹni master lọ́wọ́ ẹni phd ní ìtàṣe professor ẹwà ní professor ẹjọ́ ẹja calm down káwá wà ní left kan náà
àwọn ọ̀tá lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ tèmi mọ́ kọ́ mo ń ṣe mo practice ẹ̀ nítorí ọmọ ní kò béèrè tó bá ń bẹ̀rẹ̀ láàbò aláìmọ̀kan náà ọmọ tí mo mọ̀ ọwọ́ ní kéde ọ̀gá tí mo mọ̀ tí mo mọ̀ pé aláìmọ̀kan náà ọmọ ẹ̀yẹ wá kò sọ̀rọ̀ gidi ìjà mùsùlùmí wọn ò kó bá Yorùbá bá a jẹ́ mùsùlùmí kó bá Yorùbá ìwọ lẹ fọ́n tó o bọ̀ kó bá Yorùbá ẹgbẹ́ ṣe tiẹ̀ ni ẹgbẹ́ ṣe tiẹ̀ ni oníṣẹ́ bọ́ọ̀ ṣe tiẹ̀ mo ní ṣe ọlọ́run àbúrò tó bí inú kẹ́rì rẹ̀ ọlọ́run wọn fàtẹ́ wọn fẹ́ kẹ́ ìjọba fà wá kẹ́ ìjọba ṣe kẹ̀kẹ́ náà àwọn òṣèlú gbà kàṣẹ kẹ̀kẹ́ náà wọ́n bẹ̀ tẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀mú ẹ̀sìn yín tẹ́ calm down ẹ̀yin gbogbo tó ń wù ní ẹgbẹ́ àwọn ìgbésẹ̀ ìlera lójúmọ́ ṣé àwọn ìgbésẹ̀ ìlera lójúmọ́ bẹ́ẹ̀ wọ́n lè ìgbésẹ̀ ìlera ẹ̀ka yìí àwọn obìnrin tó bá dé ìjájọ gbé ẹ̀sìn wa kalẹ̀ tí ń ṣe gbé kalẹ̀ tó kò ní bí o ti wá tẹ́lẹ̀ tí tàwọn òṣèré gbé kalẹ̀ tó ní bí o ti wá ọ̀dọ́ ta ni káyọ̀ kò sàmọ̀ wá ti wà lábúrò máa fi ìmọ̀ ọlọ́pàá aláṣẹ rẹ̀ àlìfi ilẹ̀ ọ̀gá yìí làwàjẹ́ olùkọ́ yìí làwàjẹ́ ó lè ṣe tẹ́síwìyà bẹ́ẹ̀ náà ustaz wa talib yẹn pé ọ̀fẹ́ kí teacher àti student rẹ̀ kọjọ sígbẹ́ni kọjọ ráyè ọ̀rọ̀ tó ń sọ bá látẹ̀yìn àwọn adúlé nǹkan tó pọ̀ táàkọ́ yìí àdẹ̀lé yẹn jẹ́ ọmọ ìyá ẹ máa bá nǹkan tí mo fẹ́ kalẹ̀ ká wo ara wa láwa Yorùbá ká lè mọ bo láti gbéṣẹ́ ṣé ẹni pé tó ń dàrú yìí tó bá di ìgbà tó máa fẹ́ pẹ́ àwọn àyè márùn kan institution márùn kan ipò márùn kan wọ́n important wọ́n ní nǹkan ṣe pọ̀ mọ́ bá a ṣe jẹ́ lóde so therefore kò sí ẹni tó fẹ́ mú ọwọ́ wọn kúrò níbò láti jẹ́ lọ́la ní Nàìjíríà kájọ wọ̀nyí táwa jẹ́ yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ àwa jẹ́ Yorùbá márùn yẹn wọ́n ní nǹkan ṣe pọ̀ mọ́ bá a ṣe jẹ́ Yorùbá so ní bẹ́ẹ̀ àbá ní wà lábẹ́ Nàìjíríà mọ́ márùn yẹn ọmọ àṣọta ní òní ilẹ̀ Yorùbá ta ni yóò sì gbégbèsè ayé ìrọ̀rùn bẹ́ẹ̀ sẹ́ni United Nations gẹ́gẹ́ bí òfin rẹ̀ òní register country tuntun kì í sẹ́ni mí tí ọ̀gá tí ìgbàkú kọ́ntì ní ọ́ èyí ṣe kọ́ntì gbogbo àwọn tó ń parí ìwádìí sẹ́ Biafra United Nations recognize ẹ̀rí kankan tí wọ́n bá fẹ́ recognize wọ́n wà á máa tó láàrin àwọn bíi méjì àti mẹ́ta kan àmọ́ méjì kan wọ́n ń bẹ bí United Nations bá béèrè ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún àwọn alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì lẹ́lẹ́kẹta àwọn ó béèrè àwọn ní ìdí ẹ̀ so ìwádìí tọ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tí mo fẹ́ káì àwọn ló ní méjì number one United Nations nínú òfin wọn tí wọ́n ní pé Yorùbá ó ti fẹ́ dáwà kó di country wọ́n ó di ẹgbẹ́ òṣèlú tí bá ń darí wa lọ́wọ́ ó di APC ní darí wa nílẹ̀ Yorùbá lọ́wọ́ àbí PDP ní darí wa lọ́wọ́ wọ́n ó pè wọ́n sí mẹ́tẹ̀ kódà àwọn ni wọ́n conduct election tí wọ́n sọ pé sáyà àbí faramọ́ àbí ọ̀faramọ́ a máa vote a dìbò ṣùgbọ́n ta nọ́mọ̀ bò dì ta ló ní ìbò àwọn ẹgbẹ́ òṣèlú yìí so tí country bá fẹ́ gbọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ ní state kọ̀ọ̀kan ó ṣeé ṣe kí United Nations kó ṣe recognize ọ̀pọ̀ ọmọ sí gbọ́dọ̀ rẹ̀ lọ tó wọ́n ẹ̀ṣẹ̀ àyà president yóò àjẹ́ temporary kí o ṣọ́ọ̀bù àjẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọn pọ̀ ẹgbẹ́ òṣèlú tí ń darí lọ́wọ́ wọ́n bí dìbò ẹlẹ́ẹ̀kẹta wọn a máa pe àwọn náà lọ́pọ̀lọpọ̀ gbà ní àmọ́ kì í ṣe dandan kí ẹnu ó lè kù náà làwọn olórí ẹlẹ́sìn àwọn ẹ̀sìn wọ́n ní àwọn olórí ẹlẹ́sìn ẹ̀ wá sọ̀kìlẹ̀ fẹ́ wọ́n pe institute for Islamic affairs gbogbo àwọn ọba lọ́rẹ̀ recognize jọba tó mẹ́sìn ìsìláàmù gbogbo ọba ní bẹ́ẹ̀ wọ́n sì fẹ́ wo pé ṣé àwọn táwọn fẹ́ pè yìí ṣé wọ́n lè sọ̀rọ̀ behalf aráàlú àbí àwọn ẹ̀tọ́ pọ̀ lára mi mùsùlùmí tẹ́tí àwọn mùsùlùmí wọ́n ní jẹ́ tí káwọn bá jáde tó bá lóòrùn wọn tẹ́tí àwọn christian òṣèlú tí wọ́n takò bẹ́ẹ̀ ni ká bá takò gbogbo àlejò lórí pé ọ̀dẹ̀ ni ẹ mélòó lẹ́yìn ẹwà àdúrà àwọn tí wọ́n takò àwọn ti bí. ṣé mẹ́lẹ̀ fún number 3 tí ìṣe authority number 3 àwọn olórí ẹlẹ́sìn ìjẹ́bẹ̀ ẹ wo ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀nà àwọn resources àtàwọn tujar àwọn personalities tó important ẹgbẹ́rẹ̀sẹ̀ àwọn èèyàn pàtàkì bí àwọn olówó àwọn iléeṣẹ́ ńláńlá àwọn èèyàn ńláńlá àwọn bíi doctor kan àwọn èèyàn àwọn professors kankan àwọn ọ̀jọ̀gbọ́n àwọn pàtàkì tí ọ̀bà sẹ́yìn pàtàkì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbẹ́ pàtàkì ìyẹn lọ́pàá pé gbogbo àwọn association of Muslim lawyer association of Christian lawyer association of kìnìkan traditional lawyer wọ́n sì pàtàkì ẹ̀karùn-ún onáni street àwọn aráàgbòrò àwọn ni wọ́n padà bí léèrè last ibi kílẹ̀ fẹ́ àmọ́ àti obìnrin lè mọ́sọ̀ àti ọ̀rẹ́ bíṣẹ́ ti wọ́n lò kẹ́rẹ́ tó bí street léèrè fún àwọn ògbọ̀ kẹ́rẹ́ tó bí street léèrè àwọn tó bí street lé ìbámu òfin ayé níbi kíbi ọ̀rẹ́ lọ́rọ́ ṣèlú tàbọ́bá tàbá wọn lóye lẹ́sìn ẹgbẹ́ tẹ́ bá kẹfẹ́ wo àwọn aráàlú pé àwọn tó gbẹ́nu wọn ẹjẹ́ lò ẹgbẹ́ wọn lè jáde aráàlú léèrè wọ́n lè má bí aráàlú ká béèrè nípa àwọn ọ̀jọ̀gbọ́n bí àwọn lecturer university bí àwọn olówó àwọn èèyàn pàtàkì wọn lè pe àwọn márààrún Yorùbá Muslim márààrún ẹni pẹ̀lú ẹ̀bẹ̀rẹ̀ ní pọ́blẹ̀ tí kí sẹ́wọ̀n níwẹ̀
ó dẹ̀ ẹlẹ́bọ̀gán tó sàn jù lọ minimum around. Number one nínú politics Muslim lẹ́yìn òbó ní stand kankan tí wọ́n máa takùn àbí tọ́kàn tí èèyàn lè kọ̀ tó lè ṣe consider tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ẹ máa gbọ́ tó lè ṣe ìgbà fẹ́ decide nígbà yẹn tí wọ́n fẹ́ decide kò ní bí àwọn mùsùlùmí rẹ̀ tí wọ́n lọ́sẹ̀ ìgbà fẹ́ gbogbo gómìnà rẹ̀ pèsè ẹ̀yàn kò sí pàtì ẹ̀gbọ́n bá mi Christian òun lóde òṣèlú tí bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ àwọn ọlọ́pàá jẹ́ ìgbà àwọn ẹni òṣèlú bẹ́ẹ̀ Yorùbá lọ́wọ́ tọ́lá wọn tó máa sọ̀rọ̀ bí áàfù òṣèlú àwọn gọ́ọ̀mẹ̀sì yẹn àwọn ọmọ àwọn ìjọba sọ̀rọ̀ ọmọ ìwọ́n tàbí àwọn number one ìjọba sì sọ pàtí oṣù gẹ̀rẹ̀ kí á ní Muslim political strength tẹ́ẹ̀fẹ́ sọ tó bá dọjọ́ ìjọba ni wọ́n sọ̀rọ̀ adé sọ̀rọ̀ bí àpùwà ẹ̀ṣọ́ gbogbo mùsùlùmí mọ̀ lórí ẹ̀ṣọ́ ẹ̀yí bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ṣe ẹ̀fẹ́ àwọn bọ́ọ̀lù ṣe àwọn ọmọ sọ̀rọ̀ ẹni wọn ọ̀rọ̀ tí mo sọ pé bá tẹ́tẹ́tẹ́tẹ́ mọ́sọ reality jẹ́ ìgbogbo ètò because àwọn tẹ́ ìgbẹ́ta sọ̀rọ̀ àpàdà sọ̀rọ̀ lọ́nà míì tí ò ní fífọ́ ẹni tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ebi ló ti wọlé tí wọ́n sọ̀rọ̀ Christian wọ́n sọ̀rọ̀ lóhùn kan ẹlẹ́bọn sọ̀rọ̀ lóhùn kan olóṣèlú wọ́n sọ̀rọ̀ àbí àwọn táwọn ààrẹ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ lóhùn kan ẹ̀rọ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ a ní ọ̀rọ̀ tí a náà ta sọ àmọ́ lẹ́dàá gbogbo ìbọn gbogbo ọlọ́kàn á sọ̀rọ̀ lórí ẹ̀gà ó rẹ̀ ẹ̀gà ó sì dúbà ìkìlọ̀ ní ẹ̀dá bàtà sọ àdàrú tẹ̀bí ìgbà sọ tiẹ̀ bó ṣe yé àwọn aṣọ tiẹ̀ bó ṣe yé serious therapy àwọn máa sọ̀rọ̀ tiẹ̀ bó ṣe yé wọn sáà minute medicine aṣọ tiẹ̀ tó fi tó gbóná tó fi tẹ̀síwá àwọn ọ̀bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ wá mú láńtà tọ́ta lójú ọmọ àwọn sọ tiẹ̀ tó fi tó sì nọ́mbà tó nímọ̀ tó nílá àkáyè àwọn máa sọ tiẹ̀ gbogbo àwọn máa sọ tiẹ̀ nígbà àní tí wọ́n bá wa bá gbogbo ẹjọ́ tí wọ́n sọ bìhá fún wa a máa sọ ṣé ẹ̀rí orí ẹgbẹ́ pé tí máa ń sọ ní ìṣẹ̀tẹ̀ gbọ́ ibi àlẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ á padà ní wọ́n á ní ẹgbẹ́ bàbá àní ta ni wọ́n sọ̀rọ̀ bìhá fún wa nígbà tí wọ́n ní wọ́n dìbò fún Tinubu ṣé Tinubu tí bí àwọn mùsùlùmí ṣe pọ̀ tó Lagos Tinubu tó wọlé Lagos tó ṣe pé ìjà láàrin àwọn àti Christian ní òṣèlú Muslim Christian ní káwá ni Muslim tí ó sọ̀rọ̀ on behalf bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ ìyẹn àwọn sọ pé agbọ́dọ̀ reform ara wa káàrí organize ara wa nítorí àlàáfíà àgbègbè ọ̀rẹ́ ibi first ìṣòro tó pọ́pẹ́ ìjọ́rí tí Muslim ti bá ògbélé ìbá ẹ̀dàmọ́ ìjọ ògbélé ìbá bẹ́ẹ̀ bá mọ̀ ìjọba ṣe ó gbọ́dọ̀ kárí àwọn èèyàn tí wọ́n lẹ́tọ̀ àbí tí wọ́n lẹ́tọ̀ àmọ́ tí wọ́n lọ́mẹ́tẹ̀ ìgbàgbá ìtọ́wọ́ gbọ́dọ̀ kárí wọn lọ́rùn wọn lárẹ́gbẹ́ ṣe ń bì ìlànà òfin ìgbàgbé rẹ̀ láì ẹgbẹ́ ọ̀rọ̀ bá lóko rẹ̀ gbogbo bá gbogbo tẹ̀ tí ó gbogbo kọ́nà ìbábá ẹ̀dá pẹ̀lú ìgbàgbé èyí wọ́n sọ wípé gbogbo ẹ̀rẹ̀ká bàbá ní ọ̀sẹ̀ bẹ̀tẹ̀ káwà bẹ̀tẹ̀ ẹ̀dùn tó bá jẹ́ ìjọba gidi tó bá jẹ́ ẹ̀yẹ gidi ọmọ ẹ̀tọ́ ẹ̀ orí fọ́ọ̀mù ó bẹ̀ sílẹ̀ wọ́n ní ẹ̀rọ ní kò ní tí ó lù bẹ̀tẹ̀ ẹgbẹ́ tẹ́ ẹ bá ń bá lè wọ́n padà mọ̀ bí ọ̀dà wa ní ọ̀nà tí ó bàgbá ọ̀nà míì tí ọ̀dá yóò bàgbá yóò àdà gbẹ̀rú òbí wa ni ẹ̀rọ ìgbẹ̀yà ọ̀rọ̀ tá à ń sọ yìí tó sọ̀rọ̀ sí yìí tí sọ̀rọ̀ sí ń bẹ́ẹ̀lẹ̀ ẹ bá máa ní ìyá ìṣòro mùsùlùmí ìṣòro gbogbo ọmọ náà. Number 2 ọ̀nà ìlọ́ba ọdún wọn ní kọ́lá wa tí wọ́n ti wá ó ní ẹgbẹ́ àwọn bá mùsùlùmí náà kọ́ wọn bá mùsùlùmí àwọn alágbàríkà kan bẹ àmọ́ wọn ò sọ̀rọ̀ jáde a ní sẹ́yìn kankan nílẹ̀fọ̀ ọba káàbà sọ́ra majority ọba àwọn ẹlẹ́bọn ní ọ̀lẹ̀ mọ́ ibi agbára sẹ́nà wọn pẹ̀lú bọ́sẹ̀ ń ba orí wọn jẹ́ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ ní mo sọ yí pé ọba dá káà mú sí káyọ̀ sọ́mọ́ pé institution ti àárẹ̀ ẹ má béèrè ọ̀rọ̀ ìlú wa lọ́wọ́ ọba àwọn tó ọba bá rẹ tó bá bọ́ wáyé tó mọ̀ wà pé mùsùlùmí ni á tó bá lè sọ̀rọ̀ mẹ́tẹ́ẹ̀ta tó ní tí mo ń fẹ́ àwọn kristian sọ báyìí àwọn ẹlẹ́bọn sọ báyìí àwọn mùsùlùmí sọ báyìí tó bá ṣe mẹ́tẹ́ẹ̀ta tó ní í ṣe ìyẹn jẹ́ ọba ni ọ́ ṣùgbọ́n táwọn ọba yìí ò ní fi sí ibì kan tọ́wọ́ nìkan ló ń jáde tí ń sọ kọ́kọ́ sẹ́gbọ́ ìfẹ́sí pé Islam bó ṣe jáde òtọ́jọba bóòlù ò ṣe jáde òtọ́jọba wọ́n mímú ìtọ́ lágbára ni wọ́n fi fẹ́ pálíwìdà wọ́n fẹ́ pa ọmọ rẹ̀ wọ́n fi kọ́mọ sọ̀rọ̀ torí yọ́ jẹ́ pé kí ọyọ lójútù gbájá ó lè bẹ̀rẹ̀ sí máa lójútù látọ̀rọ̀ jẹ́ ní tó kù ní tá a bá lè láwọn ọba tọ́pọ̀ táwọn ó dòótì tí wọ́n wà fọ́ọ̀mù
ìgbìmọ̀ ọba mùsùlùmí tẹ́ bá fẹ́ béèrè kan lọ́wọ́ ọba ẹ béèrè lọ́wọ́ ọba Christian kó sọ̀rọ̀ on behalf of Christian ẹ béèrè lọ́wọ́ ẹlẹ́bọ kó sọ̀rọ̀ on behalf of ẹlẹ́bọ ọba kan kọ́ bá sọ̀rọ̀ on behalf wa ìwọ́n tó lọ́wọ́ ti dọba nígbà wàá dọba ọwọ́ adẹ́lẹ́bọ owó ìlú sọ̀rọ̀ ní on behalf of aráàlú ìmọ̀ọ́mù tí ọba bá ọba náà lọ́wọ́ tí ọba bọ́ ẹlẹ́bọ adáyọ̀ ìwọ́n tó lọ́wọ́ tó ṣe náà ni ó dá àwọn kan sọ pé ẹja lọ bí ọ̀run pé ọmọ dì nípa mùsùlùmí kan ó ń sọ̀rọ̀ pé ẹbọ tí ń ṣe ọ̀dá àwọn mùsùlùmí kan sọ pé àwọn ọba kúta parí ìjà ìmọ̀jàká bá jà ìwà ló dé láyé káàdó dé láyé ìwọ ọní ẹlẹ́bọ ni ọ olórí àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ Yorùbá tábàgbọ̀ rẹ àti ọjọ́ àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ tábàgbọ̀ rẹ olórí wọn ni ọ o àbáwá mùsùlùmí ọba tó bá jẹ́ mùsùlùmí tó sì tó di pé mùsùlùmí lòun òun lórí tàwa náà gẹ́gẹ́ bí ọba ṣé ẹ̀dá kò ṣe ìjà wà ń bẹ ṣé bó ṣe ń da rí ògùn lákàáyé àti ìṣàgbọ́n ó máa dàgbé sásìnà tàbí bí ìrò pé wọn lọ́wọ́ tí mo sọ yẹn ọjà nùgbọ̀n lọ́wọ́ ìyẹn ti bu ẹnu ta lẹ́jọ́ lọ kí n sọ fún mùsùlùmí tó bá wà máa fúnbalẹ̀ fún ògùn lákàáyé tẹ́ ń gbé káàkiri náà wọ́ ọ ní ṣé tẹ́lẹ̀ kí n mẹ́rin fún gbọ̀dọ̀ mi ó lè bàbá fún mi ọjọ́ ìwà náà sọ máa so olórí àwọn ẹlẹ́bọ náà ni yín mọ̀lẹ́kọ̀ fúnláìsí pé ẹlẹ́bọ nìyí láwọn ẹlẹ́bọ bá dẹ̀ yẹn sí olórí wọn olórí wọn nìyí ọba báwọn ẹsẹ̀ mékèlè ló kọ gbòòlù tí ó kò wá ẹ̀yìn náà ló wà represent ẹ̀ sí olórí ìdáwà o mùsùlùmí bá pẹ́ olórí wa ó ti wọ náà lákàáyé nígbà wí nìyẹn lọ ṣé nígbà nígbà pẹ̀lú kíni ṣé nígbà máa sọ tinú ẹ̀ ṣé bàbá kájọ̀sí ọ̀rọ̀ ni ẹni tẹ́sán gbàgbà so ẹ bá mi fi olú lẹ̀ ìjọ tó bá pẹ̀lú mítìnì olú wà lẹ̀ káà mùsùlùmí àtẹ́bá mí lẹ̀ tẹ́lá jẹ́ mùsùlùmí dáadáa wọ́n pẹ̀ ẹ̀yà alágbàríkà ẹ̀yin bàbá ọ̀ọ́ni ẹ̀yin náà dúró àtàwọn araba kankan ẹjọ́ sọ̀rọ̀ fún ayé ọ̀rọ̀ yóò lè yé wa ọ̀rọ̀ lè yé yí ọ̀rọ̀ lè fẹ́ sẹ́fẹ́rẹ́ ṣé káwọn wí nìyẹn ẹ̀ ṣàlàyé ìlú lórí wa ń dà yìí àlẹ́ ti yí ayé ti lajú wọ́n ti fẹ́ àmọ́ táǹsì ìdáhùn wí nìyẹn ẹgbẹ́ yẹn wa ṣé ẹgbẹ́ ti fún ọ̀sán bì ọ̀rọ̀ gbọ́n bí yóò ọgbọ̀n bí ẹwọ́n rẹ́dì láti wà lábẹ́ ẹni institution ní ọjọ́ báyìí ilé ìwé ọ̀gbá kankan bí tààrùn ìṣẹ̀rí àwọn èèyàn ń darí àbíṣẹ́ jókòó lọ́fíìsì ẹ̀kẹ́ olódarí gbòsùkú òṣèlú jókòó sí ìlọ́rùn ilé náà fún kálukọ́ máa darí kí wọ́n máa ká nǹkan kí wọ́n máa ro nǹkan kí wọ́n máa sọ nǹkan nìkan lè ní sí kíni lèmi láì kíni wọ́n àti ní sọ lórí kẹta tí wọ́n bá jẹ lórí ìwé nígbà mọ̀ káyọ̀ kọ̀ọ̀kan ní wọ́n máa ṣe nígbà mọ̀ nǹkan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní wọ́n máa ṣe àwọn sàtìkẹ́tì méjèèjì ní ìgbà wá lọ kí n fi tàwọn lẹ̀ ní èmi ìdí ẹwọ́n òṣèré lórí kẹta níbi kẹta ṣùgbọ́n bẹ́ẹ̀ tí mo wí ní èdè sọ ìfẹ́ gbogbo ẹgbẹ́ rẹ̀ nígbà níta àwọn ní tí wọ́n fi pè wá lórí níta ìsọ fún ẹni kí n sàpìtì ìyẹn náà pé mo mọ́ sọ fáwọn tẹ́lẹ̀ wo tààwọn láti ta ẹni ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ta tààwọn ò kì í ṣe bí àwọn ẹgbẹ́ yòókù mission ni fikra ni risalatul Islam ni ideology ni or understanding ni kìí sàpèrò kìí ṣe àpèrò tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ti olórí message làwọn ní táǹtẹ̀ ní tá gbọ́yé táǹkọ́ tàṣìn pass ìsá àwọn ẹgbẹ́ ìgbẹ́ ìrẹsì káàkiri láàrin èyí lóye àwọn náà máa ń lóye fún tó bá important àwọn wá jíṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì lọ́nà tí ó gbà yí àwọn èèyàn láyé òde òní a sì wá fi practical kalẹ̀ àwa reform àwọn tí ń bẹ láàrin wa tẹ́lẹ̀ tí wọ́n ráwọ̀ òṣèlú wọn ní òye wọn kò yé wọn kódà kò tó yé mi dìísìn àwọn tó yé kọ̀ọ̀kan ti padà èyí tí ò padà níṣẹ́ ní ṣe sàdá pípà mo láwọn ọmọ ìyá kan pé ní àwọn tó wò pé akíní ìyá wọn tẹ́ ti lọ tẹ́lẹ̀ wọ́n ti padà wọn wà jókòó tí à nínú wọ́n sì da àwọn ẹni alágbàríkà rẹ̀ ìfà àti ìgbàtẹ́ tó kù láàrin wa lẹ́tọ́ mọ́ yàtọ̀ láàrin ìntàwà òní àti tẹ́lẹ̀ òní wọ́n dá fún ibi tẹ́ wà lórí oyin ẹ̀tún súnmọ́ dáadáa ìjábọ̀ bá sí ọlọ́run lọ kò sí ibi kankan kò sáré ibi kankan náà tí èyí níjà pẹ̀lú àwọn àtàntí ń tẹ̀lé àtàntí ọ̀gbàgbọ́ kò sí ìgbà tó ti ẹwọ mọ́sá ẹwọ alákàwọn ọjà náà rẹ̀ fi ṣe àmọ́ mọ́nìjà bá ti máa ṣe lè yẹ láti máa ṣe láàrin ara wa náà nù ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bá sí ẹ̀rẹ̀ bí alọ́ àwọn níláyà bí ruhun mọ́nìkà lẹ́lẹ̀hún wà láyà mọ́nìkà lẹ́hẹ̀hún àwọn òun bọ́bá sọpọ̀ tiwa àti ara rábìtà ẹ̀sọ̀pọ̀ tiwa tí rábìtà bá fẹ́ jẹ́ rábìtà ẹ̀tẹ̀lé mọ́nà táwọn sọ ẹ ti wà mú kóbẹ̀ pàwà lọ́sọ́ àwakọ́ ọlọ́wakọ́ lọ́sọ́ ẹlọ́lù tẹ́ bá ti lè pọ̀ àrẹ sílẹ̀ ìgbà sí àmà pẹ̀lú àmà sàdúrà fún kí ó sá ti da kó rí bó ṣe yẹ kó rí iná ìlọ̀kan wa wọ́n bá ìdáwó àwọn níbi ìdáwó wọ́n tẹ́ bá rí tí àwọn ìṣẹ́kọ́ bá ṣàǹfààní ẹja jọ sí ẹ mẹ́jọ wá kó bẹ̀ ẹ kò wá sí àwọn náà ti tẹ́ láti jọ sí papọ̀ ẹ̀rọ kò máa ṣe ṣé márùn ó ti yanjú lọ a ní problem politically Yorùbá Muslim political institution zero Yorùbá Muslim political stand zero àbí sẹ́yìn oṣù yìí no institution no stand no program yes or no ṣùgbọ́n a fẹ́ dá padà wá títí náà máa ń gbé òbí káà náà sì máa gbé Rahulu Abedi Ramani Bilali wọ́n yẹ lọ́sí gbẹ́gbẹ́ tẹ́lú ó sì kò káwá kábò ẹni ọba wọlé kan bó sílẹ̀ ẹsẹ̀ tí ní káàrọ̀ sí ya Nàìjíríà dò òkúta ẹ̀kọ́ tẹ́bí bẹ́ẹ̀ jẹ́ àìkalẹ̀ ó dò gan ṣe ti ẹsẹ̀ tèmi níbi tẹ̀lé àárẹ̀ wà ń bẹ bí ìṣẹ̀ṣe bó ṣe wà ní ẹ̀ bẹ́ẹ̀ náà ní kìsẹ́nìtì náà ṣe kéde kìsẹ́nìtì lọ́mú ṣe wà ní oṣù kìíní lápò nínú kọ́m ó ṣe ọdún fún ẹ̀yìn bá ìṣọ̀rọ̀ láti Ọ̀yọ́ state
nígbà àwọn mùsùlùmí kan láwọn fẹ́ ṣe kẹsẹ̀ rí àkáǹsù ẹwà náà gbọdọ̀ gbọ́ pọ̀ bí yàrá yàrá ẹ̀yin gbọ́dọ̀ ẹsọ pé ẹ̀yin ti burú ẹgbẹ ọmọ sínú ògbó lọkọ ayé àti bí tẹ́ bá ti ń bẹ òrìṣà ayé tẹ́ ẹ náà sọ̀rọ̀ yín bẹ ọ̀rọ̀ agbóhùn ẹ̀yin náà ń sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á mẹyìn ẹ̀yin ti burú lọ́wọ́ àwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ gbèsè rí àgbẹ̀ lórí afẹ́ gbèsè rí àyè tí ń bẹ nínú òfin Nàìjíríà káàjọ kan nígbà tá a sọ pé afẹ́ jọ máa gbé kẹ́hìn bọ́ọ̀lù ìgbé dáadáa wípé nígbà tí Yorùbá bá ya Nàìjíríà fẹ́ irú àbẹ́rẹ́ fún wọ́n dẹ̀ ṣètò ẹgbẹ́ ọ̀dọ́ customary court òfin tí òfin láti gbé kalẹ̀ àti ìṣùláàbù ẹlẹ́wọ̀n ní mẹ́ tẹ́lẹ̀ ló burú ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ may tí wọ́n launch Muslim Sharia Council tó bẹ́ẹ̀ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yé ẹlẹ́rìí launch ẹ̀ṣọ́ fọ́lọ́pàá ẹ̀ṣọ́ fún àwọn ẹ̀yà kan draft letter ẹ̀sìn bẹ́ẹ̀ retí lọ́sùn Sharia Council Ọ̀ṣun state Sharia Council àbáwọn ọ̀rọ̀ yòókù ti àná ọ̀nbọ̀ ẹ̀rọ kò gbọdọ̀ tàṣíwá wọ́n náà bẹ̀rẹ̀ ṣe tẹ́lẹ̀ tí ẹ̀rọ pé ìṣúná àdúrà kò láta ayé ọkọ̀ ṣúṣà àwọn náà bẹ̀rẹ̀ náà jẹ́ lọ́wọ́ lò lórí àwọn ọmọ rẹ̀ àti dábì rẹ̀ àti ìyàwó rẹ̀ èso óbì ọ̀ kí ni wàhálà ẹ̀yìn tí sẹ́yìn tí ṣe tí wọ́n ṣe tí kí wàhálà ẹ̀sìn máa kọ̀ọ̀kan lò wá tí mo bá lórí tí yóò sọ̀rọ̀ àwọn orí tí a ní wọ́n ti blátà wọ́n ti fi lẹ́nu wọn ojú wọn wọ́n ti fi blátà sí etí wọn ṣùgbọ́n sẹ́yìn ẹnu wọn ìbáà ní a máa fi yọ blátà ìròyìn yẹn báyìí sì sọ àṣà sọ bẹ́ẹ̀ ní ìtàbà ti sọ náà ni bẹ́ẹ̀ bá bàbá sọ̀rọ̀ ẹ̀yà yọ blátà fúráyé tábà sẹ́yìn ẹ̀yìn blátà ayé tẹ́ẹ̀ bá ti gbà tábà yín yọ àwọn ọba yín sọ̀rọ̀ ẹ̀yà máa yóò di lọ ẹ̀ẹ́dẹ́ ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọba yín sọ ẹ̀yìn kọ́kọ́ wà láyé náà mélòó ni wọ́n ti tọ̀rọ̀ mufti òsè mufti ilé ọba máa mú ja ìmọ̀ ẹ̀yìn mọ́ta àwọn ọgbẹ́ dada bó ẹ̀dàkùn ta ní bẹ ní branch dé Lagos state Ọ̀yọ́ state Ọ̀ṣun state Èkìtì Ògùn Oǹdó ta ní ń bá àwọn àmọ́ wọn jà lóye ta ní ọba àmọ́ ọ̀dọ́ yín ṣe ẹ̀lẹ́ ìlẹ̀lẹ̀ ẹgbẹ́ dada rẹ́bítọ̀ àìsọ̀ ta rẹ́bítọ̀ tẹ̀gbẹ́ dada à ń bá yín sọ ń tẹ́tẹ́ pé àwa ní ìdí èkó tó kẹ́yìn Muslim láìlá àgbẹ̀ni Muslim àkàtún bá Muslim sọ pé bí i tí rọ́bítọ̀ bá lè ṣe lọ́sẹ̀ ọ̀dọ́ ọ̀fọ́ àìsọ̀ta Muslim àìsọ̀ta rọ́bítọ̀ yes àwọn kan ló mú alọ́ta ẹ̀ẹ̀dẹ̀ ní percentage rọ́bítọ̀ ṣùgbọ́n nítorí pé mike ìbẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ wọ̀nyí lẹ́gbẹ̀ẹ́ ìbẹ̀rẹ̀ ní percentage ilẹ̀ káàárọ̀ òjíire lónìí àsọ̀tà àmọ́ bùkátà bẹ̀ àmọ́ tí ń sọ̀tà wa awábọ̀ ráyè àti reply ọ̀tẹ̀ rẹ̀ ìwọ́n tó bá ń sọ̀tà ọmọ wà ní ẹ̀ ìkejì àti sí ọ̀tá mẹ́ríkàzí o àfá àgbogbo wọn lẹ Yorùbá òun lónìí mẹ́ríkàzí bó ṣe tó bàbá wa àfá wa òun lónìí mádùlá hábí tá a bá fẹ́ kà lọ́rẹ̀ mọ́ ilé tó mẹ́rin ilé tó ta gbà fún mi tààwùn tí ọba gbà fún ọfọ́ mi àkọ́kọ́ òun náà ní àdàbí àkọ́kọ́ ìwọ́n kejì náà ń gbé náà ti jáde ìsìláàdé ẹ̀kẹta àwọn náà wọ́n ní pẹ̀lára mi tí bàbá wọn ṣẹ̀rí àti jáde mádùlá hábí ẹ̀kẹrin òun náà ní mẹ́ríkàzí bẹ́ẹ̀ láti ní mẹ́ríkàzí ọba wọn kò sí wàhálà ẹbí ìjọba tún ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ilé kéwù àwọn aláṣeyọrí ni kẹjọba wọn ẹni bá wà níbì kan àní kíláàsì kankan pàmò adájú bẹ́ẹ̀ sí yẹ àní kíláàsì kankan pàmò máàdù àní kíláàsì kankan pàmò bẹ́ẹ̀ ti gbé akalẹ̀ àwọn bàbá wa ní ìsìláwòdì àti ní kíláàsì kankan pọ̀mọ́ mọ̀ríkà sí tọ́mọ tí ń ṣe ẹni tí ọmọ tí ń ṣe ọfẹ́ ọkọ̀ wọn padà mọ̀ náà ni wọ́n wà ní kó bí àwẹ̀ ọba àrẹ̀jùrọ̀jù ọgbà náà ni nítorí bá gbà ní pé kọ̀ọ̀kan ṣiṣẹ́ kájà màlẹ́ lórí nítorí ẹ̀bẹ̀rù ṣe kájà màlẹ́ lórí lan yazala shaykhana sayyidana زيمنا سيبقى في قلوبنا إلى الأبد سيبقى الشيخ آدم الإلوري في قلوبنا إلى الأبد عالما مجاهدا وناجحا bí àwọn bàbá òkú náà owó ẹgbẹ́ ìṣẹ́ kò lè bàyẹ jẹ́ nítorí wípé àwọn bàbá òun ní tí ẹ ṣe nítumọ̀ àṣeyọrí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wá dé kárí owó ṣe dákẹ́ ìsáàbí ẹni ẹ̀ndẹ́ àfáàwà Sheikh Habib ẹlẹ́lẹ̀ olóko ẹlẹ́kọ̀ọ́ káàkiri ẹlẹ́kọ̀ọ́ káàkiri lórí ọmọ àwọn èèyàn lọ́nà àtàwọn ọmọ Yorùbá ní ìjọpọlọ nítorí ẹlọ́pọlọ ìyàdẹ́ ìjàgbẹ̀rẹ̀ fílẹ̀ wọ́n ní ìjọpọlọ nítorí irú àbá àbí ṣé tàbí ìlú ọmọ wọn tó ní ọpọlọ nítorí ẹ̀ ìjà ti ẹlọ ìyàlẹ́ bọ̀dá mi ìyàlẹ́ ọ̀dàlẹ́jẹ́
ipò tẹ́ wá wọn àìmọye ìyẹn lọ́wọ́ ẹ̀ka tó wọ́n wà bẹ́ẹ̀ ọlọ́run ṣe ipò tẹ́ wá wọn ẹgbọ́n ọlọ́run kan fi yín bẹ́ẹ̀ ni ó sì mú èyí kí lẹ́yìn ṣe tẹ́ rí gbogbo ìgbà tí gbogbo tẹ́ ṣe yọ ọmọ ní ala kí ló dé àwọn ẹni ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀rọ ẹ̀yin kọ́ lẹ ṣe ṣé ìta dàbí ṣe tí ò rí àtàwọn bá àgbà ìgbàgbọ́ lọ bẹ́ẹ̀ ṣe wọ́n ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àbí tí wọ́n bá kó wa lọ ibi wọ́n ti decide fún Yorùbá ọmọ ẹgbẹ́ rẹ̀ ṣẹ́ tiwa wọ́n kàn wọ́n balẹ̀ pàṣẹ ọmọ tí ó sọ ọmọ ẹgbẹ́ káwọn àbá àtàwọn bó ṣe rúro ọlọ́sọ̀ fi ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ ni ọ̀gá ẹ̀kọ́ gbogbo alẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn máa ṣe wọ́n wọ̀n ẹ̀yẹ rẹ̀ ẹ̀fín jẹ́ ẹgbẹ́ òfin lẹ́sẹ̀ ẹ̀kọ́ tó bá ti sílẹ̀ wọ́n bá alẹ́ ti gẹ̀ẹ́ká àwọn tẹ wọ́n bá alẹ́ fún ọkùnrin ètí ọ̀dọ̀ láti fi tẹ̀sí láti ṣe torí ipò tó wà kò lè bàjẹ́ ẹ̀kọ́ ìjọba bàjẹ́ ọba bàjẹ́ ti bàjẹ́ ọgbọ́n bàjẹ́ mi ò sọ pé mi yìí rẹ̀ mi ò dáwọ́ ìyá ni mo sọ ṣùgbọ́n ìkẹ́kẹ́ tó wọ̀ pé ẹ̀ ló wó ìsìlámù ẹ̀kọ́ sì fẹ́ẹ̀ gẹ̀gẹ̀ báyìí bára ayọ̀ ẹ̀rù ẹ̀yìn gẹ́gẹ́ wọ́n ti kàyè fún ara property Islam bóyá ìfẹ́ sí Islam ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ Yorùbá dásùn ẹ̀jẹ̀ ká sọ láti tẹ́lẹ̀ Yorùbá dùgbò ẹ̀wọ̀n ní tọ́sọ̀ tẹ́lẹ̀ márùn olè gbogbo sẹ̀ríà lápapọ̀ lónìí sẹ̀rẹ̀ márùn àórí àwọn ṣe àwọn sí ìrẹ̀lẹ̀ àtọ́lá tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn ìdí ìkà ẹ̀tọ́ wọn léwu tẹ́lẹ̀ kí ọlọ́run sẹ̀yìn náà lékè èyí tẹ́lẹ̀ sí kàá dàm ara dáwọ́dà sí kàá dàm tí ń lọ mẹ́sì lọ́mọ ìlú ẹ̀rọ sì pé ìfowó ẹmọ yẹpẹrẹ ẹ̀rọ ọ̀gá wa ni ọlọ́ọ̀lọ́kadà àdúgbò ti náà sí alówó lọ́rùn tẹ́lá ní wá lọ́la ọ̀la yìí ní oṣù hajj ló mọ̀ sáré lọ́wọ́ ẹ̀rọ owó tí ń dàbí láàbò túnú ara o ṣùgbọ́n ní olókèlè bá ní olókèlè pé pàṣẹ ń bá lè kò sí ẹ̀ka kan tó lè dí ìsìnà lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ sí. ìgbàlódé ìṣọ̀rẹ́ sáà ní wà níbi ọjà ọjà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sá máa lágbára sí ìrìn ẹ̀dọ́gbọ̀n kí ló dé àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ bá yẹ wọn níṣẹ́ kàbí ìbùsọ̀rọ̀ bá yẹ wọn tó láti ọ̀rẹ́ dà wọ́n ní ìṣọ̀rẹ́ sáà ní tọ́bí ìdíyẹ ẹ̀dọ́gbọ̀n ilẹ̀ káàró ti lọ́sìn mọ́nìjà ọ̀rẹ́ mẹ́rin jẹ́ mímọ́bì ẹ̀mọ́ fọ́ àrin wa mọ́ ẹ̀rọ àti ẹ̀ńtẹ̀gà káàkiri ẹ̀yẹ́ fọ́tò sọ́fọ́tò rẹ̀ kúkẹ̀ àwọn ará ayakọ́tò ara handset anistan tó wà pàdé ìṣọ́fọ́tò wọ́n wá ìlú sọ tí ọkọ̀ yìí ṣùgbọ́n ìgbẹ́ dàda ẹ̀yẹ́ tẹ́ ìgbẹ́ fọ́tò ọ̀dà ti oríàṣẹ́t nìkan gbogbo fọ́tò ọ̀dà fọ́tò oríàṣẹ́t òun àti fídíò oríàṣẹ́t ẹ̀yìn náà fi ń gbọ́rọ̀ ìdádi nǹkan kan náà bí ẹ má máa sọ̀rọ̀ bí aró oko mọ́ fídíò Facebook yìí táwọn wò bá ti ń gbọ́dọ̀ sọ pé àwọn fọ́tò yẹn nìkan ni kò dá ara lọ wí ṣùgbọ́n fídíò òun jẹ́ burú ju fọ́tò lọ ẹni in tí wọ́n fi èrè ṣe wọ́n lè fi fọ́tò náà sí ayé wọ́n lè ṣe fídíò burú jù lọ ẹ̀fọ́ mi kí ló dáwọn ẹ̀tàn àwọn ẹ̀jẹ̀ ṣé bí wọ́n àbá rí orí ẹtí ya fọ́tò wọn lọ́dá rẹ̀ nígbà tí wọ́n bá sọ pé wọ́n yà pápọ̀ sí náà sí wà lẹ̀ tí wọ́n bá ya fídíò rẹ̀ tẹ̀lé fọ́tò rẹ̀ yà wọ́n máa yọ dìbẹ́ fọ́tò nínú fídíò rẹ̀ gẹ́gẹ́ tí wọ́n fẹ́ gbọ́ ọkọ̀ fọ́tò rẹ̀ ìbáwọ̀ bá ti sọ ní pé àtẹ̀sùwé ìhádìí oṣù ìlànà ọ̀nà àṣà káàyà fọ́tò ìgbà ayé ànábì ó ní mílì tí wọ́n bá jí àwọn sàdé tí wọ́n bá gbé olóòrò wọn bí ọkọ̀ ní tí wọ́n pè fọ́tò ọ̀tọ̀ ní báwo ló fọ́tò tí wọ́n bá jí sàdé wọ́n bá pẹ́ èyí tí sàdé ó pè mọ́tò lọ́jọ́ òun kọ́ ni ilé sàdé wọ́n ti lè sè tẹ́lẹ̀ mọ́tò yọ sọ tí wọ́n bá pè mọ́tò ọ̀tọ̀ ní táwọn sọ èdè tẹ́pẹ́ ní tẹ̀sùn wíwú yìí ó ní máa dẹ̀ lójú ayé ànábì ó sì ní máa dẹ̀ gbé lójú ayé tiwa ìdá ìṣọ́ ni wípé èyí tí ó sojú ànábì ń bẹ̀ tó ní àìlọ́pọ̀ àsọpọ̀tì ní àgbẹ̀rẹ̀ àbẹ́ àrẹ́sọ aráhùn àmọ́ ìfẹ́ sojú ta wá ẹ̀gbọ́n mi ó ti ní tùmọ̀ ní àwọn aláṣọ ìta àbẹ́ sọ bẹ́ẹ̀ ara àwọn báyìí sọ pé wọ́n dákẹ́ lórí àwọn kan tẹ́lẹ̀ àwọn àmọ́ kòtò gíráàdì lọ́wọ́ ayé bàbá ti sọ́kọ́ ẹgbẹ́ kọ́tọ̀ pé ìtọ́wọ́ tó ń bọ̀ láti kòtò gíráàdì àràmúlò náà láyé àti fídíò àti píṣọ̀ wa àti ṣẹ́gẹ́ni àní ìdébẹ̀ ẹ̀yà àwọn àtẹ́sẹ́ bá wà lẹ́yìn sọ̀rọ̀ kí ṣe àdúgbò sọ̀rọ̀ ìtàlẹ́ mi sọ àpàrámọ̀ àlẹ́ ìbáwà yàtọ̀ orí fóònù yìí àti fídíò bẹ̀ ọwọ́ inú tí àlẹ́ mi sọ ẹ̀yìn tó bá fi wọ́n bẹ̀ lọ́dọ̀ ẹlẹgbẹ́ ẹ̀jẹ̀ kí wọ́n fún ẹlọpọlọ ni ọpọlọ bẹ́ẹ̀ sí ń lọ́rùn ẹlọpẹ́ sàlàyé ẹ̀kún yín ẹgbẹ̀rẹ̀ sùn yín bẹ́ẹ̀ bá ti gbé nípa pé in tí àbájá nínú sùn tó ti tààrí mọ́ ẹ̀ ẹ̀mẹ́kùn ní àrùn ẹ̀wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ àyè pé mo wòye èmi wòye ẹ̀rẹ̀ lápọ̀ ibẹ̀ ìwòye ẹ̀yìn mo pẹ̀sẹ̀ wọn lọ bẹ́ẹ̀ ẹ̀fọ́ mi àbá àti sáà fọ́tò tó sì ní fídíò lórí íńtánẹ́ẹ̀tì ní tí ó fọ́tò rẹ̀ ṣe ó ti ṣètò ẹ̀ wọ́n yà wí sásìrì kàkà wọ́n gbàdé ìfẹ́ bẹ̀rẹ̀ wọ̀nyẹ wọ́n ò ní ìdí fọ́tò ẹ̀ náà nígbà fídíò rẹ̀ ṣe lé ó wà mẹ́ ìwé ní dáàmà àmọ̀gbọ́n àmọ̀kọ́lá wa ṣe ayé mẹ́sẹ̀ tàbí mú kí ọlọ́run bá ṣe mẹ́sùn rẹ̀ nígbà àrámù yìí tẹ́ẹ̀ lọ́wọ́ dé nípa àfijọ́ ẹ̀sọ́ pọ̀ òfijọ́ torí làákàyè rẹ̀ ló fi sọ pọ̀jọ́ làákàyè táwọn sọ pọ̀jọ́ làwọn náà sọ làákàyè táwọn sọ pọ̀jọ́ yóò pọ̀ lágara ẹni pé ìtẹ́lẹsẹ̀ pé ọjọ́ ẹ̀mọ̀ pé èrè tí wọ́n bá bọ̀ yẹn tí ìbáyà fọ́tò wọ́n ní bá fọ́tò náà àmọ́ àwọn afá sọ pé passport kò sí tó burú mẹ́ a sì lọ fún passport rẹ láti wọ́n fẹ́ fi sẹ́kọ̀ passport rẹ ti rẹ́ dùdù rẹ
Lábọ̀ bẹ̀rẹ̀ náà dùn kò lọ sáré ẹwà bí tí o tọ́ra wọn ní ọ̀yà kẹ́kẹ́ ìgbẹ́rọ ẹgbọ́n fídíò lancet ọjọ́ bí ìgbẹ́rọ ní ẹ̀kọ́ mọ́yá kùdù ọjọ́ bí ọ̀rẹ́ lẹ́ni fídíò yìí àti mẹ́rọ fídíò àti mẹ́rọ ní fídíò ti pẹ́ lẹ́yìn orúkọ ayé ọjọ́ mẹ́rọ lọ́sí ìgbẹ́rọ ayé àgbẹ̀dù lẹ́ni òṣèré náà ní èèwọ̀ ọ̀tọ́bátàlì fídíò náà èsè wọ̀ ọ̀tọ́bátàlì fídíò rẹ̀ náà èsè wọ̀ ọjọ́ mìíràn ọ̀tọ̀ ní ọjọ́ bá rí kúkú ní fídíò ọ̀tọ̀ ní bí a bá sì sọ wípé ìyá fẹ́ ṣe pé fọ́tò yìí wọ́n lè fi ṣe èrè náà àwọn pásọ̀tù náà tẹ́lẹ̀ dáa wọ́n lè fi ṣe èrè fídíò náà wọ́n lè yọ ìtumọ̀ lò tó ti pèrè sí wọ́n làwọn lè rìkọ́ọ̀dù ẹ̀ tí wọ́n fún ní kíní wọ́n sọ di device tó gbé sí wọ́n sọ di animation wọ́n gbé sí ibi òṣàtọ́fẹ́ sí owó sáfẹ́ yóò sí báyìí wọ́n sì báyìí owó tó dáa ju fọ́tò lọ́pọ̀ tó gbọ́dọ̀ kiri lọ ẹnìkan ìgbàdàn mú kúrẹ́ bẹ́ẹ̀ owó kọ́ bẹ́ẹ̀ wọ́n á lọ sí sáì wọ́n yẹ ìwé ìṣẹ́ ìwé ó ti mú bó ní nígbà mìíràn wọ́n jọ ń di fídíò tẹlifíṣàn tó ju owó àbútọ̀ lọ wọ́n yà bá sọ pé fídíò íńtánẹ́ẹ̀tì dáa fídíò kìíní dáa àmọ́ fọ́tò bẹ̀rẹ̀ báyà sẹ́ni fọ́tò tó burú ju fọ́tò tẹ̀sán bí ọ̀dà yìí lọ ọ̀n bẹ̀rù fídíò gbogbo fọ́tò tó dáa ló fídíò lọ ó yẹ kó yé yìí tẹ́wọ́n tẹ́ fọ́tò ọ̀dà fídíò náà lẹ́kọ̀ọ́ yìí fídíò báyìí. ẹ̀kọ́ bẹ̀rẹ̀ mẹ́ta ayé náà wọ́n kò sí irú fídíò yìí kò sí lójú ayé àdàdé irú píṣọ̀ yìí kò sí lójú ayé irinṣẹ́ tí yìí náà kò sí lójú ayé àdàdé nígbà tó sí lójú ayé àdàdé lọ́dọ̀ náà àwọn báwo lójú ayé àdàdé lójú ayé àdàdé wà sẹ́yìn ẹ̀yẹ ọkọ̀ ọ̀dà alhamdulillah ẹ̀kùnrin ẹ̀yẹ ìgbà wọlé ọlọ́pọ̀tà alẹ́gbẹ̀ẹ́ bá mú kí ló àníyàwó sáàdì wà ní sáàdì wà wáyé ọ̀làjà lọ ó bá gbé sọ tó sì kíni ó yẹ àmọ́ ìyàwó àsìkò tó gbogbo àwọn pátá yẹn pé pàbí àwọn orí ìtàlẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ọmọdé àjà àjà tí ó ní tìmọ̀ pé kápọ̀ náà ẹgbẹ́ gbogbo tí mo ká lè iṣẹ́ tó ká lè lókè ah nàìjíríà rẹ̀ ṣètò politically ah sì ní political side kẹta àbí ọba àwọn sáfẹ́sì sẹ́rò àwọn ìṣọ́sísì ẹgbẹ́ bọ́ọ̀kì kan ìṣọ́sísì tẹ́ pé christian mẹ́rin àwọn asosọ́ christian mẹ́rin asosọ́ christian doctors asosọ́ christian obas gbogbo àwọn asosọ́ ìpátá abẹ́ káàmọ́ wọn káàdì ìdájọ́ wọn asosọ́ muslim lọ́ọ̀yà mọ́lẹ́rì wọ́n dá wà ní wọ́n láàbà lẹ́gbẹ́ wọ́n dá wà ní bẹ́ẹ̀ àwọn òkú àwọn òkú rẹ̀ tẹ́ ẹ wá lè fi àwọn olóyè ẹ̀sìn pàwọ́ ẹ̀rù wá àwọn olóyè ẹ̀sìn fún iṣẹ́ pọ̀ àwọn olóyè náà lọ́wọ́ tàbá sọ̀rọ̀ olóyè ẹ̀sìn ẹ̀rù tó tàwa tàbá mọ́ sọ̀rọ̀ ìjọ sísì náà lẹ́yìn because àwọn ìjọ sísì wà ayé lò àwọn sọ́ọ̀sì ló lè rí ẹ̀lò ẹni ọdún lábòdì àwọn muslim border lẹ́nu bí àtẹ̀bẹ́rẹ́ wí ẹ̀rẹ́kọ́lá ọmọ ìlú fún akí muslim border àríwá kó di dr káwá dàgbó tó yá islamic hospital ó lè dá lẹ́yìn tọ́wọ́ àlèrè bá dìde mẹ́lẹ̀ máa bá ń lọ bẹ́ẹ̀ muslim border tó di dr àwa muslim group àlágbára ní 1% lọ láti pè mẹ́lẹ̀ wá aṣọ náà pọ̀ èyí tá a dìbò náà lẹ́gbẹ̀ẹ́ ṣẹ́gun ní wọ́n ti díìtì bó dé o tó ní abájá dè gbọ́dọ̀ gẹ́gẹ́ yóò sọ fún ìṣàfihàn ìṣẹ̀kú tó ń gbà sàfihàn oye yìí àwọn ọba wọn ní àwọn náà lò àní ọ̀ṣọ́tò ní aṣèlọ́kọ̀ọ́ alọ́kùnrin ẹ̀kọ́ wà lò àti ẹ̀kọ́ pa ọba lò wọ́n máa ṣe jẹ̀mọ̀ tó ṣíwò àti ọkùnrin lò bẹ́ẹ̀ kíkọ́ wà lè fà permanent ó tó gbé yóò permanent ó yà ikú wa níye tó tó lọ́wọ́ lè pa owó láwọn fi mẹ́tẹ́ wọn nǹkan ó lè gbá gbogbo ìtàkùn nígbà tó ti ọ̀sẹ̀ àjẹsílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ nìkan àwọn ọmọ tó tó gbé infrastructure láti wíṣọ̀ tó dára ó ti dídá òmìnira àti àtàkàdà ní ó sì dúró àwọn mẹ́rin sílẹ̀ èyí púpọ̀ ìlú iṣẹ́ Islam ìgbàgbà òwe tí wọ́n fẹ́ sọ nìyẹn pé resources yẹn wa a lò ó dàgbà bá fẹ́ lò isf plan àwọn ẹni ẹlẹ́ni nílò resources wa wọ́n fi wọ́n tún bẹ́ẹ̀ jẹ́ fọ́kàn bọ̀ láti rí dókítà tí àwọn èèyàn tó lè wá bí ìṣòro ẹ̀fọ́ tó lè bẹ́ẹ̀ dókítà táyà máa torí ẹ̀wà gàtẹ́ láìkì jù mo fi bẹ̀rẹ̀ ìwé ẹ̀dá wọn expert ṣé ògo Islam ṣe inú bá bí ìṣòro ẹ̀fọ́ tàbí nígbà tí òṣèlú tó máa gbogbo yẹn láàrin àwọn àwọn ìwé ẹ̀rọ padà yìí tó bá ṣe dára gbogbo kọ́ bẹ̀rẹ̀ sí máa dá alábàárà lọ gbogbo tó bá gbé gbọ́ mi ẹ̀yà sọ̀rọ̀ ẹ̀yà kó gbogbo káyọ̀ ní kákó pọ̀ ẹ̀yà kó ìwà òṣìṣẹ́ àjọ orí papọ̀ ní 11 July tí ń bọ̀ ní agbára ọlọ́run 11 July tí ń bọ̀ àwọn máa declare movement wọ́n máa declare movement ìṣẹ́gbẹ́ tí yóò dùn fún Yorùbá láti sọ̀rọ̀ problem Yorùbá agbára ọlọ́run gbogbo bá yẹ ká ṣe kó tó di July 11 ọjọ́ ìrántí ìyàtọ̀ ìjẹ́ mùsùlùmí bóṣínà ìjọ ọlọ́wọ́ bóṣì john náà ni a máa declare Yorùbá Muslim movement ọlọ́run ti pàṣẹ wàyí nẹ̀dùn dáná àbẹ̀rẹ̀ mọ́